ìgbèrí ọlá ọmọ oníkùbùsù wọ ìmọ̀ kí ọmọ olóró wò léegun lé ńlẹ́ ọmọ ewé kan mo pè ló bú wúro lé ìgbèwé ń jẹ́ mi lójú ọlọ ọmọ ewé kan ẹgbàá kan ọmọ ewé méjì ẹgbàá méjì ọmọ ewé mẹ́ta ẹgbàá mẹ́ta ọmọ ewé mẹ́rin ẹgbàá mẹ́rin ọmọ ewé márùn-ún ẹgbàá márùn-ún ọmọ ewé mẹ́fà ẹgbàá mẹ́fà ọmọ ewé méje ẹgbàá méje ọmọ ewé mẹ́jọ ẹgbàá mẹ́jọ ọmọ ewé mẹ́sàn-án ẹgbàá mẹ́sàn-án ọmọ oògùn tí ó jẹ́ ní ewé lókun kan èyí tí ó jẹ́ ewé èrè òkè ọ̀dà mi lójú ọjọ́ ọjọ́ kéè ní ọjọ́ ní jẹ́. orí àkànkè. kábíyèsí secretary. àwọn àlejò wa ni o láti Olasco Oil and Gas wọ́n wá pè wá ní courtesy visit. kábíyèsí kádé ó pẹ́ lórí o àṣẹ. bàtà pẹ́ lẹ́sẹ̀ àṣẹ. ewu kẹrẹ àdókè ní kábíyèsí. àṣẹ. kábíyèsí a ní ká wá yọjú sí yín. Olasco Oil and Gas. bẹ́ẹ̀ ni kábíyèsí. tí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú filling station ẹyọ kan. bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ̀kọ́ ìgbàgbé. tó ti di mẹ́rin sí. bẹ́ẹ̀ ni kábíyèsí. ṣe rí i pé ìlú wa gbé yìí. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ̀ẹ́dẹ̀ túbọ̀ gbòòrò sí jù báyìí lọ. àṣẹ kábíyèsí. àṣẹ kábíyèsí. ìdí nìyí tá a fi ní ká yọjú sí ní kábíyèsí. ó ní àwọn ètò kan tí a máa ń ṣe sí ààfin ní oṣooṣù. a wá wò pé lásìkò tí ẹ ṣẹ̀ dórí àpèrè bàbá yìí ká gbé ti àkọ́kọ́ irú ẹ̀ wá ìyẹn la gbé wá kábíyèsí. ẹ ṣé mo dúpẹ́. kábíyèsí ẹrù náà. ẹ ṣé. ọmọ ó yá wá gbé kínní lọ sínú ilé. ọmọ kọ́ ló máa gbé. bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ máa gbé tẹ̀lé mi. ó ti dáa ó ti dáa. torí pé owó tẹ̀ ń wò nù bí èmi àti àwọn tèmi a máa lọ fi ṣe ayé a máa lọ fi dára màá ná tán kò ní kún £1. ẹ̀yin lẹ́ni nǹkan yín. ṣẹ́rí tí báyìí wọnú ìvẹ́ǹtì yẹn báyìí màá jẹ́ kó mọ̀ wípé èmi ọba Adédoyinsọ́lá mo ṣẹ̀ṣẹ̀ dórí àpèrè bàbá mi ni a young king at that. ẹ gbé tẹ̀lé mi ìwọ béèrè nǹkan tó fẹ́ jẹ. ọjọ́ kèé ní ọjọ́ ní jẹ́ ayé olókùnró fẹ́ gbóyún olókùnró lọ sọ́dọ̀ lórùn gangan tó fi di pọ́yún ẹ̀ ní gbèrú ni ebi bọ́bìnrin bá ṣe é mọ̀ tán mo ní wọ́n fi dárò bọ̀rù ìbáyọ̀ olókùn. ikú jòkó sáà iṣẹ́ wa òkè. a kú ìpàdé ènì Olúwa sọ pé yọrí sí rere kí wàá ní jíjẹ kí ni mímu nǹkan kí n bá fẹ́ ìsọ sólókèlè ní àbí ráìsì wóró àìwo ni kí n fẹ́ èwo ni fẹ́. ẹ wọ ẹ̀yin ẹ má bọ̀dá tó ń jẹ ẹ soft drink lásán ti tó. sọ́ọ̀fù bíi ti báwo àló ń jẹ́ wò òkèlè ká pín nínú dáadáa ìwé sọ́ọ̀fù madam sá. ẹ kàn fún wa ní soft drink. ìṣèwàlà mú mi bọ̀. máa bọ̀ wá wàrà ilé máa bọ̀ wá wàrà ilé ṣé bó ṣe sùn látàárọ̀ ni kò ṣe anything àfi bí kò lóyún. ó gbọ́ first lady kí ló ṣẹlẹ̀ kí ló tó ń sùn kí ló ṣẹlẹ̀ wọ́n yanṣẹ́ fún wa ká ṣiṣẹ́ òun sùn kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ má bínú ó rẹ̀ mí. lọ́bẹ̀ wọn lẹ́bẹ̀yà lẹ́yìn kí ló ṣẹlẹ̀ òun lòún sùn wọ́n ní ká ṣiṣẹ́ òun á bẹ̀bẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣó ọmọọṣẹ́ tó gbà ni. bá ń bí o. kí ni problem ẹ̀ náà àṣà kí n ṣerú ẹ nínú palace yìí. òun nìkan yìí náà ni. ti gbọ́ ẹ má bínú máa try láti ṣe mo pé o. kí ló ṣẹlẹ̀ kí ló fà ara òun yìí ni. ara ilé ẹ ni o bó ṣe jókòó bí aláfiṣe àfi bí pé ó lóyún bó ṣe jókòó kalẹ̀ nìyẹn. ń gbọ́ ọ̀pọ̀ mi kí ló dé. ọ̀rẹ́ mi tó mú wa wò pé màmá ṣe mọ́ra wọn náà ni. ilé mi sàn líle ta ni ṣé mo bí tó wà ṣá ibi jẹ́ ilé baba ńlá kú bàbá ẹ̀ ni wo tó bá ṣe tán bí o tún lọ sọ́hun yẹn láti lọ ṣiṣẹ́. ẹ ṣe sá. come on get up my friend. dídé.
má dì mí létí kò yọ iná ẹlẹ́. àti gbọ́ bàbá wa ìdí. wọ́n fẹ́ sinmi ní níbi ẹ mọ̀ pé mo sá lárò. bẹ́ẹ̀ ohun kékeré tó ya gbé mi lọ léyìí tí mo jáde dé ìsìn ni mo dé lárò àlá yẹn. Adédoyinṣọlá ó lálàá pò wà nípò ọlá ó tún wá tún àlá ńlá pò dẹrú padà. Adédoyinṣọlá ṣebí ò lọ lọ́la. lọ́lọ́la ẹlẹ́mi pé ní kókó tí ì parí sẹ́fíìsì nǹkan tí mo kàn fẹ́ ṣe ni pé mo kàn fẹ́ lọ gbẹ́rù mi tí ó lè jọla ó lè jọ sí ní anytime. ó dáa kò tí ì bàjẹ́ náà bó o lọ lọ́la bó jọ́ tùnla ìgbọ́ bá fi dé èmi ó ti ṣèwádìí ẹlẹ́dàá mi ò ní sọ ọ́ dẹrú o. nígbà tó bá fi dé gbogbo ẹ̀ ó ti níyànjú. ọkọ̀ síbi tí o máa láyà nà kí ló wà ń bẹ tẹ̀ tí ń ṣe ẹlẹ́dàá nínú ìwé rẹ̀. ẹ̀yin ìyá yorùbá yìí. so fẹ́ gbọ́ amukun mẹ́kọ̀ọ́ èèyàn ni ó mọ̀ sọ yìí pé àlágọ̀ àlá máa ń sọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú fún èèyàn lèèyàn ò wá ní sùn yóò gbé gbèsè bẹ́ẹ̀ ni gbèsè. lórí àlá kékeré ó kọjá kékeré o. ọmọ orí ìdúró ní ìsìn o mọ̀ sí nǹkan kan kò ní sí nǹkan kan náà lóòótọ́ ẹ̀ ń bá ti jayé kó wá dolòsì nǹkan bẹ́ẹ̀ abiyamọ lèmi bẹ́ẹ̀ ni abiyamọ sì gbọ́dọ̀ lajú rẹ̀ kí tàlùbọ̀ kò wò má fi nǹkan pamọ́ fún mi o. mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé lélo ti láláì torí mo mọ̀ pé tó bá jẹ́ skul rẹ lọ wà ò ní rántí o. máa ń mi lè rántí because kò sí big deal bẹ́ẹ̀ kí ló wà ní pé èèyàn lálàá pé èèyàn jọba lẹ́yìn yẹn ìyẹn tó wàá ṣe ẹrú ẹ̀kíní kan àìmọye àwọn àlátẹ́ pé èèyàn máa látẹ́ pé ìgbà míì èèyàn lè fi wèrè máa nínú ìyá náà láì ìbọn lọ́yìn èèyàn sún ìmúnú omi oríṣiríṣi àlá àsìtá àbọ̀ wọn ní bọ́ bẹ́ẹ̀ ò sì ní ya wèrè Ọlọ́run ní jẹ́ ogun aláǹgànà nídìílé mi. wọ́n fẹ́nu rẹ sọ ń tọ́ da o wọ́n fẹ́nu rẹ pé ń tọ́ da só ti gbọ́ ọkọ mi dákun mo fọlọ́run bí ọ wèrè ti wá jẹ́nu gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ má pa mí o wá dé mi lórí o ẹlẹ́dàá mi wọ́n jẹ́ kí gbadé dùn ìwọ nìkan mo ní o ojú kẹpọ̀ ojú kìnìún wọ́n sì dúró tí ọ títí lọ́jọ́ ọkùnrin wèrè ti á jẹ́nu gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ ó lè ya wèrè o. ìwà tó máa ń wù tí kábíyèsí ṣe máa ń bínú nìyí nígbà tó wà láyé nígbà wọn bá dá aago 10 àwọn máa dé aago 12 máa fọwọ́ aago sẹ́yìn ṣé pẹ̀lú irúpàdé àwọn tàlejò táwọn retí sí táwọn yẹn bá wá dé kí la fẹ́ máa wú. ìbọn ti bá wa wọ́n bá ti bá wa lójú ọ̀rọ̀ wọn ti ẹ̀ sú èmi. káwọn àlejò wa tó dé gan àwọn tó lè secretary how are you ẹ lẹ́ o. nínú àwọn ọmọ tí mò ń sọ fún yín pé wọ́n fẹ́ ra ilẹ̀ sílẹ̀ wa tó fẹ́ dáṣẹ́ lẹ̀ àwọn ni mo mú dé. aráàlú òyìnbó you are welcome have seat. àmọ́ ojú arákùnrin ìjọ mi. ọmọ ìlú lélẹ̀ ẹ ṣe ẹ̀yin olóyè ara àwọn májò bàjẹ́ ìlú ìlèmí náà jẹ́ Ọlátúnjí lẹ̀ ń wò àbúrò mi ọmọ olúwa ẹni ìlú ayédùn ọmọ ìlú lónìí ṣe rí àti kékeré ló ti travel out tí ò ti sí nílé ṣùgbọ́n bó ṣe wà lọ́hùn ló máa ń pè mí ló máa ń sọ fún mi pé bóun ṣe wà ń bí o inú máa ń dùn bóun dẹ̀ ṣe ń gbọ́ ìró ìlú tiwa náà pé à ń ṣe dáadáa à ń padà bó ṣe rí nìyẹn wá ní òkè òun náà wò pé kóun wá ṣe nǹkan kan sínú ìwé tí àánú lè máa rí gẹ́gẹ́ bí atọ́ka sí wàdà ìyẹn ló kéré jù ó wá sọ pé òun ní ìdílé bàbá ilẹ̀ nínú ìlú yìí àwọn ló kéré jù máa wá ṣàfihàn máa wá kọ́ńtàtì ẹ̀yin olóyè ìyẹn ló jẹ́ kí n kọ́ńtàtì àwọn torí mo mọ̀ wípé tá a bá ti dé ààfin á rí nǹkan tó wù wá torí mi ò fẹ́ ká bọ́ síbi tó jẹ́ pé a máa bọ́ sí tá a máa lọ ra àlẹ́ ńbẹ̀ tó jẹ́ pé wọ́n máa fi ọwọ́ gba lórí tà ní lẹ́nu lórí ilẹ̀ ìyẹn ló jẹ́ kí àwọn mú àwa di ọdún yìí torí ìgbìmọ̀ ọgbẹ́ ọkùnrin balẹ̀. ẹ káàbọ̀ sí ìlú wa. ìlú ayédùn.
ẹ jọ̀ọ́ kí ló lè tẹ fẹ́ ra lẹ̀ sílùú yìí àti wípé irú iṣẹ́ wo lẹ̀yin ń ṣe. ẹ ṣe computer engineer ni mo specialize lórí coding. Computer yahoo kọ́ yìí. Yahoo computer náà wọ́n lò. Orin ṣe yahoo orin ṣe irú àwọn yẹn eléyìí táwa ń ṣe àwa fi ń ṣàǹfààní fún àwọn ọmọ èèyàn tó ń ṣe àṣelò sófin. Torí ìdúmọ̀ yẹn sọ bẹ́ẹ̀ kábíyèsí wa tó wàjà gan gbogbo ohun tó bá ti lòdì sí òfin ìjọba kábíyèsí wa ò fẹ́. Àwa gangan olóyè gan ò fẹ́. Àwa gan ò fẹ́ ohun tó bá ti dé bí ọ̀rọ̀ yahoo dé tí àwọn agbófinró a máa wáyàn kiri àwọn ò nífẹ̀ẹ́ sí nílùú yìí. Ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ ilẹ̀ tá a fẹ́ ra ìkílẹ̀ fẹ́ fi ṣe. Ṣe iṣẹ́ tí mo fẹ́ dá sílẹ̀ is a kind of youth empowerment. A máa train àwọn youth yìí bó ṣe ń lo kọ̀ǹpútà àtàwọn àǹfààní tó rọ̀. Àdè máa monitor wọn fúnra mi. Tá a bá ti rí ibi mélòó kan tó ṣe dáadáa láàrin wọn, màá fún ní scholarship lọ sókè òkun láti lè tẹ̀síwájú. Lọ sókè òkun? Bẹ́ẹ̀ ni. Ìyẹ́dà? Ẹ wá rí àdéhùn ṣe kókó ṣe tẹ̀lé gbogbo tá à ń sọ ìyàwó onílẹ̀ ń gbọ́ o. Kì í ṣe kó bẹ́ẹ̀ bá wá sọ ọ̀rọ̀ tán ohun àwa yí padà. Ọmọ ìlú gidi lélẹ̀ torí èèyàn gidi lẹ̀gbọ́n yìí irú eléyìí ò ní sọ̀rọ̀ kó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́. Bọ́rọ̀ ṣe wá rí yìí sí ó ní àwọn ìgbésẹ̀ tá a máa ń gbé ní ìtẹ̀lé. Sẹ́kítì níbo ló wá fẹ́lẹ̀ sí gangan. Nínú éka 10 tó wà ní òkè ọjà ibẹ̀ ló lóun fẹ́ éka 5 sí ní ẹ̀bẹ̀. Éka 5? Tàbá dẹ̀ tó rí jù bẹ́ẹ̀. 5 tẹ́ ń sọ yìí ẹ tí mọ̀ bóyá agbára yín ọ̀ka torí ibi tẹ́ ẹ náwó sí yẹn àwọn ẹlẹ́bẹ̀ yẹn ó gbé pẹ́lú díẹ̀. Éka 5. Éka 5. Ẹ̀yin olóyè eye kí tó bá jẹ́ agbára Ọlọ́run ká Ọlọ́run àpèsè bẹ́ẹ̀. Ìyálóde ọmọ ìgbéra ni ó pọ̀. Ó dàbẹ̀ tó bá yẹ kó gbé dání. Gbogbo ìwà tí wọ́n ń bà lórí ìgbésẹ̀ báwọn alákọ̀wé ṣe máa ń ṣe làwa náà ń ṣe. Sẹ́kítírì ìlú wa rí ẹ tẹ̀lé amúyín lọ sọ́fíìsì ẹ̀ tẹ́ bá débẹ̀ ẹ fíìlì fọ́ọ̀mù ó sì níye tó máa ń gbà lówó fọ́ọ̀mù òun á gbà yẹn. Ṣé wá rí àwa olóyè apọ̀ kò ń ṣe méjì báyìí o ṣé àtó 10. Àjù bẹ́ẹ̀ lọ àtó 13 láì má wọn tó wà ń ta láwa tá à ń ṣojú ààfin lásán àtó 13. Ṣé wá rí gbogbo àwa 13 tán sọ yìí tá a bá ń pín owó orí òjò orí ni ó ti yé ìgbà yẹn owó agbọ́. Owó approval báwa ṣe gbọ́ yìí accept a dẹ̀ ti fọwọ́ sí sísan owó pé àparí ọ̀rọ̀ ò fẹ́ ọmọ ayédùn tí ẹ̀ lélẹ́yìí ó mọ̀ yẹn ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀fẹ́ lè ṣe owó òjókòó ọ̀tọ̀ ní ìjókòó àgbà títa wọn 13 yẹn envelope yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ní orí òjòrí. Bí mo ṣe wá ń sọ lọ bàbá mi gan mo fẹ́ sàn kankan má rò pé bóyá akúṣẹ́ ni wá o. bó nǹkan rí wa àwọn bí sẹ́kítì ẹ̀gbọ́n ẹ̀rí ẹ̀gbọ́n ẹ̀mọ wọn táwọn ohun àwí fún. àwọn olóyè wa yìí gbogbo pátákó sẹ́ni tí ò tráfúlà rẹ̀ gbogbo ara tráfúlà o. ẹ ṣe ẹ̀yin lè ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé àti ibi tẹ́ ẹ sọ dé gbogbo ẹ̀ ló ti yé mi. Màá ṣètò ẹnìkọ̀ọ̀kan lórí olóyè 13 tẹ̀gbẹ́ yẹn. Sẹ́kítì wá béèrè pé àwa 13 yẹn èèlò ló máa kan ẹnìkọ̀ọ̀kan torí orí òjòrí. Orí òjòrí ni iná ṣùgbọ́n ṣò wá mọ̀ pé àwa tá a tún approve ẹ̀. Wọ́n á sọ ìyẹn mi ò fẹ́ wàhálà àwọn yòókù tó bá dé kí la fẹ́ máa. Iná mo sọ àwa tá a tún approve ẹ̀. Àwọn ọmọ ọ̀tọ̀ ni wọ́n máa sanwó approve. Kó tó ń lọ ní ìsìn owó àlejò ti wá. Owó ó ti yé wa. sẹ́kítírì náà pé wàyà kò ń dúró lórí owó oṣù o tọ́láwò ìṣalájẹ ohun tí ẹ ohun àyànjú ààrẹ àyálóde. Ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ìlú Ifá ní kínkín
ẹlẹ́rìí ìpínlẹ̀ pé kí n ṣe yín ní pẹ̀lẹ́ ifá là ní ríbi nílẹ̀ yìí mọ́ olódòkèrè ifá lè kú òkè bí eku ọlẹ́yẹ òkè bí ẹyẹ ifá lọ́mọ èèyàn fọ̀ bí ọmọ ènìyàn ifá wa ní kí n sọ fún gbogbo òlú pátápátá ifá ní ká fọkàn balẹ̀ o wọ́n ní lẹ́yìn kíkorò adùn ló kù adùn ò ní tán nílé ẹnì kọ̀ọ̀kan àmọ́ ifá wa sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé fátì ò ní ṣe òkè ní ọmọ gbé ifá sọ̀rọ̀ o ifá ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọmọ oyè ìdílé mẹ́rin òun náà ní Jadélé nílùú wa. olúwo gbogbo wa náà láti mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbí láti mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé inú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin náà láti ṣe bàbá ti fẹ́ orí. àwọ̀ gbogbo wa náà la mọ̀ pé ìdílé mẹ́rin ló ń Jadélé nílẹ̀ yìí nínú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó wá ń Jadélé láwọn wà èwo ni ká mú ọmọ Adélé nínú ilé wọn ká fi sórí àpèrè. torí pé ibi tó ń lé tiẹ̀ bá fọ̀nà sí làlejò tí àwọn tó. ẹ̀yin ìlú ṣé ẹ mọ̀ pé boko ọba ti jìnnà ìlà ò ní kù ọwọ́ yín náà ló wá wà gẹ́gẹ́ bí olóyè ẹ̀yin ní kẹ́ ẹ lọ́ọ́ fi kùnlùkùn ẹ mú kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ifá ní kò séyìí tẹ́ ẹ mú nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ó yẹ lóye Adélé. kò séyìí tí ọ̀dánù mẹ́rẹ̀ẹ̀rin. boko ọba ti jìnnà. àyà ti bẹ́ẹ̀lì ò ti bẹ́ ṣiṣẹ́ nù. ilá ò gbọ́dọ̀ kó o sẹ́rí ìgbà tó ti jẹ́ pé èyíkéyìí tó wá bá ti bà ńlá lè fi sórí ipò sífà tó jẹ́ pé òun ní fà sọ ẹ jẹ́ àtẹ̀ lọ́rọ̀ fà. ó ti da àwa náà nílùú ẹ mọ olè jà àtúnjòkó mọ ẹ jáde. ẹ mọ jẹ ọpẹ́ ifá ní í ṣe yín pẹ̀lẹ́ o ọ̀run mi lọ gbé yín o ẹ pẹ̀lẹ́ ẹ kú sẹ́ẹ̀lú ẹ ní ṣubú dànù ẹni tó da tẹnu ò ní kọlù yín o ọ̀run mi làwọn dúpẹ́ o ẹ̀yin aláṣekù ẹ bá wa sí o ẹ̀jọ̀ yọrí síbi tó yẹ kó yọrí sí. Hello. Ọmọ mi. What's up? Èmi náà ṣe ń délé fún mi. Ẹ̀yin kọ́. Oh, okay. Àwọn yòókù nǹkan. Hello babe. Bóò ni? Mo ṣe ń délé sí mi tètè wọlé. Èwo ló ṣe èwo làbọ̀rọ̀ máa sọ òyìnbó sóyìnbó. Ṣé mi àti ìwọ náà mọ ìròyìn ayẹyẹ náà ṣáàjì olúwọn wa bá mi sọ òyìnbó ṣáàrà fi wọn lẹ̀ ó ti mọ́ wa lára. Wọ́n wà round. Okay. Màá sọ fún wọn ṣé wúre ọlọ́bọ̀rọ̀ ni àbẹ̀wò. àbájọ musa gbóhùn rẹ̀ lálálálálálá ọkọ mi ọmọ ọlá Adédoyin mi bó ti pè mí kó ń bọ̀ báyìí ojú mi ti ràn bọ́bọ́ etí mi ṣe tótótó ṣé ni mo bọ́ lè dáná tí mo bẹ̀rẹ̀ sí ní bọ́ dánú oúnjẹ ẹlẹ̀ bẹ́ẹ̀ ni àwọn wo ló wá ń bá sọ̀rọ̀. ẹ má dá àwọn ọ̀rẹ́ mi lóhùn ṣé bí mo ṣe fi wọ́n lẹ̀ ń sìn ni wọ́n tún tún ní àwọn míìsì mi o kìnnìkan mo ṣáà nìkan máa wọ̀rì èyí tó wá fi dé ládé ni pé àwọn míìsì mọ́mì àwọn tí míìsì gbogbo oúnjẹ wọn mo ní ẹ̀yin pípù yìí ẹ má pàyà fún mi ṣá. kò sí ìyọnu èmi náà mo bí gbogbo yín wọn wàá sọ oúnjẹ fún wọn kọ́ mọ̀ bọ̀ ilé wọn wọn jọkà wọn jẹ yẹn tí bá tún wá fẹ́ ṣe paríparí wọn wá ṣe kúrò àti lá fún ọ. mo tẹ̀ ti mísà àwọn oúnjẹ yẹn. ó yá mo ti sọ oúnjẹ lẹ̀ ọkọ mi ó yá. ṣé mo gbé náà kí mo bọ̀ gbé ẹ má bàa mi. mi ṣẹ̀ṣẹ̀ máa ń bọ́ ṣe gbogbo ẹni ọ̀nà lè fọ́ sọ yìí sì bọ̀ fọ́. Hello Désòyè àdúpẹ́ àlàáfíà gbogbo wọn wà kò sáburú fẹ́nìkankan wọn. Mo mọ̀ pa sọ̀rọ̀ lánàá sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí ọ̀rọ̀ pàtàkì ọ̀rọ̀ tó lágbára ni tó dẹ̀ da púpọ̀ tó bá ń gbọ́ táwọn àgbàlagbà bá máa ń kọrin wá ní òdì kóró
oyè náà kó lè wá ó di kóró ó di kóró oyè náà kó lè wá ó di kóró. àwa ló yẹ ká máa kọrin nínú agboolé wa ní àyín. irọ́ Adésóyè ẹnìkan kan ò tí ì joyè aláǹsẹ̀sẹ̀ fẹ́ ẹ bá mọ̀ wípé kábíyèsí wa ti wàjà. ó mọ̀ mo sọ fún ẹ ó kárí ó sì mọ̀ wípé tí kí kábíyèsí ká tó jẹ ọba míì a gbọ́dọ̀ fàdélé sórí kò dán kó tó di pé a jọba míì. adífàlà ti dífá lóòótọ́ adífàlà sọwárí gbàtà dífàlà wá dífá ara àwọn ìdílé tó yẹ kí wọ́n pa ọmọ òye lẹ̀ ìdílé tiwa náà wà nínú rẹ̀. ọlọ́run ṣe o wọn ò tí ì fẹ́ nìkan mọ̀ gbọ́ Désóyè tẹ́ wọ́n wàá fẹ́ nìkan kankanlẹ̀ lẹ́yìn tìtẹ́ nígbà tí wọ́n ń bẹ ńlẹ̀ ó gbàgbé wípé Désóyè tí mo sọ wọ ìjọ tí mò ń joyè Asípàlú yìí ni mo bí ọ ni mo fi sọ ní Désóyè ẹ̀yin wá wò ní ìsìn oyè náà kó lé wọ́n di kóró báyìí oyè ẹ̀gbọ́n oyè adélé ìlú yìí ní ìsìn ìwọ ni mo wá fà kalẹ̀ kódà bí mo ṣe sọ láàfin inú gbogbo àwọn olóyè ló dùn wípé àmọ̀ ṣeun o wípé ọgbọ́n àti màtòyè ìlú èbó ó kó wálẹ̀ wa. ní báyìí wá gbọ́ ayé ò ní fi rẹ̀ ṣàpínlẹ̀ gbogbo ẹ̀ yé mi sórí tíṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ wọ́n lòun owó lọ pàdé yìí lọ́nà bọ́ ọba lówó ọ̀tán ṣé yìí kan ló fi rà ni. wọ́n Désóyè gbọ́ ti tèmi ibiṣẹ́ kékeré ní ti ibiṣẹ́ rẹ o lọ kọ̀wé kó fi sẹ́lẹ̀ kó sọ fún ọ pé òun lọ sí ilé ìlú bàbá rẹ nítorí èyí ń dúró dì ọ owó ń dúró dì ọ ọlá ń dúró dì ọ ipò ọlá ló dúró dì ọ yìí kọ̀wé kó fi pòólẹ̀ kọ́ ọmọ buhari. ó yẹ wọ́n jẹ́ kí n sọ nípa ẹ̀kọ́ Désóyè sórí oyè àrólé tó fẹ́ yẹ yìí adélé tó fẹ́ jẹ yìí owó bukú bẹ́ẹ̀ owó ń bẹ́ẹ̀ ọlá ń bẹ́ẹ̀ yìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bí ìgbà téèyàn jọba ìlú ni adélé ilẹ̀ yìí ọ kọjá tọba àbòmí bẹ́ẹ̀ mo wí fún ọ ẹgbọ́n dákun máa tètè máa bọ̀ kọ̀wé kó o fipò lẹ̀ sọgbọ́n ọ̀kárí òpó múlẹ́rọ́ wọn já àlè kan lálẹ́ ọ̀yun wà tó nílẹ̀ yùn ọmọ bí ọba sì tòwó rúurú ìdílé àbá máa rí yọ̀dà má pẹ́ o ọ̀sẹ̀ yìí ni kó o dé ọ̀sẹ̀ yìí gangan ni kó o dé bó ṣe jẹ́nu ọ̀kárí màá jíṣẹ́ fún màmá ẹ̀ ọ̀kárí ṣe ọ̀kárí o bá ń káwọn ọ̀rẹ́ o. ẹ dákun ọmọkànmọkàn náà ló yé mọ̀ọ́kàn ọkàn mi lọ́ọ̀dẹ̀ mi náà mọ̀ nù Adélé ọba ọmọ tèmi bí níjọ́ tí mò ń joyè Asípa òun ó sì wáá jẹ Adélé ọba ńlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ìyá Adésóyè ìyá Adésóyè ìyá. Màámi. Ọmọọlá bó o ló ń jẹun rí. ẹ̀wọ̀n kan mo máa ń mísìn oúnjẹ yìí gan-an ṣé mo ṣe ń jẹ bẹ́ẹ̀ ni inú mi dùn pé my mother nígbà mi báyìí tàbá wà school táwọn ọ̀rẹ́ mi bá tún dé pẹ̀lú kọ̀ọ̀kan ṣan báyìí máa ní ẹjọ́ yín kọ́ oúnjẹ ìyá mi ni mo ní. ẹ wo ẹ sì máa fún mi ní clue àwọn nǹkan tẹ́ fi máa ń dáná tó fi máa ń nírú àwọn taste bẹ́ẹ̀ because ó yàtọ̀ sáwọn taste tiwa. bí bàbá rẹ náà ti mọ sọ gbá ayé rẹ nù ọlọ́wọ́ mi dùn lọ́bẹ̀ bọ́wọ́ rẹ náà ó ti dùn lọ́dọ̀ ọkọ rẹ nù. Mami, kí wàá ní good news tẹ́lẹ̀ fẹ́ sọ fún mi? Ìròyìn ayọ̀ ni lóòótọ́. Sọ̀mọ́pọ́ bá wa ti kú tójọ́ mẹ́ta. Wọ́n ti wá ń gbìyànjú àti jẹ mí báyìí. Wọn ò tí ì jọba látọjọ́ yìí. Wọn ò tí ì jẹ àsìkò àti jẹ ti tó báyìí. Wọ́n ti gbọ́ pa àṣẹ wa. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí kọ́kọ́ ogun ẹ̀yin ọmọ òye kan kò yín wá láàfin. Àwọn ọmọ òye. Bẹ́ẹ̀ ni. Mami, àwọn ọmọ òye. Bẹ́ẹ̀ ni. If I'm not mistaken, ìdílé bẹ́ẹ̀ ọba Màlàwá náà. Bẹ́ẹ̀ ni. Kí ni mo sọ? Ṣóbìnrin máa jọba? Obìnrin a máa jáde lé òun náà wọ́n fi gbọ́ pa àṣẹ wa tó túmọ̀ sí pé béèyàn bá mọ̀rìn àjò rẹ̀ rìn ó tún lè dọ̀ba. Òun ni mo rí tí mo máa ń kán bí obìnrin lé ń gbọ́ wà kékeré bàbá rẹ̀ pàdé obìnrin mi á máa sọ fún wọn wípé ta ló sọ pé obìnrin yìí sọ ọmọ aláwòde ta ló sọ pé ọkùnrin nìkan lọmọ aláwòde. Màámi.
ó ti fẹ́ súnmọ́ reality báyìí. Àbí alátìmọ́lá ní ọjọ́ yẹn ṣóun kan ló ń jọmọ́ pé ó fẹ́ ṣe. Òun ló ń jọmọ́ pé ó fẹ́ ṣe léyìí tó dáa nínú àlá tó lá sọ́ra burú bẹ̀ èyí ò sì mọ jẹ́ tàwọn ọ̀tá rẹ̀. Àmín. Bẹ́ẹ̀ ni. Òkè ó súnmọ́ reality ó jìnnà sábúrú. Bẹ́ẹ̀ ni ọkọ mi kábíyèsí o ọba kì í ọba mi ò lè wait. pẹ̀lẹ́ kò mọ̀ yẹ kó yá o. ẹni ayé kan ẹ ṣayé. bí ẹ bá ṣe pé àwọn ọ̀rẹ́ wọ́n dà láàmú yorùbá sì ń bẹ́rù bá pẹ́lẹ́ tẹ́lẹ̀ alájọbí yóò máa kú. ẹ̀yin láyà láti lọ bá àwọn èèyàn kan lórí ilẹ̀ ṣé torí pé ọba ti wá wàjà ńlá yìí ṣe gbà yín ẹ gbàgbé pé bàbá kú ni bó bàbá wàjà tá ìjọba mi àwa ọba rèé tá a gbọ́dọ̀ máa pàṣẹ ìlú yìí tá a ràn yín iṣẹ́ tẹ́ ẹ lọ jẹ́. bàbá olóyè ẹ dákun ẹ mọ bínú sẹ́rí iṣẹ́ ìlú náà là ń ṣe kí ìlú ba lè mọ́ lọ síwájú kó máa lọ síwájú kí ìlú mọ́ lọ sẹ́yìn. ẹgbẹ́ gbádùn sáwọn ìjà rẹ kí tí ń pẹ̀lú ìlú lọ síwájú ṣé àdàrà tẹ̀ ṣe ìlú máa fi lọ síwájú lẹ́nu bí ṣípò tì. ẹ kí lè rò dé níta fi lọ́ọ́ lu àwọn ẹlẹ́nu níbi kí n ta lọ́rọ̀ yín ṣẹ́. sẹ́rí ìyá wa kí ló ṣẹlẹ̀ èmi mo lágbèékalẹ̀ ọ̀rọ̀ èmi mo lè sọ̀rọ̀ dáadáa sẹ́rí ìyá wa bá a ṣe débi n bá bèè pé ọlọ́gbẹ́ni àpúfà rẹ̀ ńkọ́ tó bá ní òun lápúfà òun lè ṣiṣẹ́ bó sì jẹ́ òye pé kánayọ́ ojú sọ̀gbọ́n náà bí dragon. ta ló rán yín ṣẹ́ kẹ́lẹ́ gbà àpúfà. mọ̀mọ́. ìyá rẹ̀ wo ìmọ̀ ewé mọ̀mọ́ kọ̀ mọ́mọ́ ìní rádaràda. iṣẹ́ ìlú là ń ṣe ànígbà tá a débẹ̀ mọ̀mọ́ kẹ́ ọmọ ikán ni wọ́n fẹ́ máa bá wa ságídé ká àwọn àránṣẹ́ ọba kódà kẹ́yìn olóyè gan máa fún wa ní. tẹ́lifọ̀n káwọn olóyè ọmọ fún yín láṣẹ gan ẹlẹ́ lọ́bi tó bá rùn ó ti ya wèrè wo ọmọdé tó bá ti kéèkì nígboro àgẹmọ ẹ ló bí àgẹmọ yín lẹgẹ yìí ìjọ tẹ ẹ bá tún jáde kó nínú ààfin lọdẹ nìkan láàmú láì ṣe pé bóyá wo olóyè lásọ pé kẹ ẹ lọ ẹ̀wọ̀n lẹkùn sí ẹkú lẹ́yìn ẹbí tẹ́lẹ̀ tí ó béèrè. jẹ́rí lẹ́yìn eléyìí mo promise yín màá sì ń dé bèbí ẹ̀wọ̀n báyìí kódà ojú mi náà ṣe máa ṣí géètì fún mi. ẹ̀wọ̀n mọ̀mọ́ lórí ipá àṣìṣẹ́ mi. àbóló burúkú rí. orí yóò bá burúkú ẹ kó bẹ́ẹ̀ yẹn. ẹ mọ̀ bínú. ẹ kọ́ ní burúkú fẹ́ pàṣẹ fún èrè. lórí burúkú àwọn irú lásán náà fẹ́ máa ṣe bí èèyàn. àkóṣe. ìyá lóde àwọn ọmọkọ́mọ ẹ má jẹ́ kí wọ́n dà wá láàmú ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ máa ṣípalẹ̀ bí bẹ́ẹ̀ bá ń sọ. kí ló ṣe ọba ṣípa. kò sí nǹkan tó ṣe tí ẹ mọ̀ pé nínú àwọn adelé mẹ́rin tá a nílẹ̀ yìí ọmọ àṣepa náà wà nù wọn àwa wò pé ọmọ ẹni ò ní ṣèdí gẹ́gẹ́rẹ́ kákìlẹ̀ kẹ̀bọ̀dé ọmọ ẹlòmíì ẹ̀bọ̀ wa kó a fọwọ́sowọ́pọ̀ pé ẹ jẹ́ ká kú lọ máa ṣepa oníkangun ojú ọkọ̀ọ̀kùn sí gbogbo wa náà ni. ẹ ti jọ ṣe mí tì lẹ́yìn. ẹ jẹ́ akọni báwa náà ni. ẹ lálàáfíà olóyè àlàáfíà jìnnà sí mi. ẹ mọ̀ pé mi ò bá yín sí ìdílé. àṣepa àwòrán ògùn aléṣùwọ̀dù. ìyálóde kan mọ àbíbí ọlọ́mọge lọ́wọ́. ó kàn ó kéré sí lójoojúmọ́ jù. dákun obìnrin kí làkìrí ẹwà rẹ. kò jẹ jẹ kú jẹ ni. àtìlẹ̀ wà mí ní pé mi ò sí ìdí àbòsí. kò jẹ kú jẹ kò mú mú kú mu ni. ṣe ẹ ti túṣu ọ̀rọ̀ ti bí dé sàlẹ̀. òun náà là ń yanjú lọ́wọ́. ẹ wo bẹ́ẹ̀ túṣu ọ̀rọ̀ dé kò kà. ìwọ ìyálóde àwọn àgbà ti sọ̀rọ̀ wọ́n fẹnu ẹ̀ tìbì kan wọ́n ní gbòójú lọ́ba mọ ni kì í tó ẹgbàágbèje ọ̀rẹ́ la bá yẹn kì í pàpọ̀jù ká lè bá rẹ ni mú bora bí aṣọ nítorí ẹni lásán ẹni èèyàn lásán ìjọ kan bẹ tá a dìfò èèyàn mo rí i pé àwọn ìlú rí i pé àsìkò tí mo lè dìfà lónìí èmi náà ti sọ fún Désóyè pé kọ́mọ bọ̀ láti ìlú èbó pé àná ní káfílédù oyè Adélé. ó ti tán ìyálóde náà ti gbọ́. ọmọ wa ní ọ̀sẹ̀. ọmọ ta ni. ọmọ wa ọmọ àṣepa. ọmọ mi ọmọ rẹ ni ọmọ. ó rọ òye gbọ́ bóyá ọmọ tó bí o mo mọ iye ọmọ tèmi àṣọ orúkọ kan náà làgán jẹ́ ṣé ìdílé kan náà láti gbé jáde ni èmi lè ilé aṣípadìwọ́ ti jáde èmi sì jáde lé ìyálóde ó sì á jọra wọn. ọmọ wípé ọ̀rọ̀ wọn ò yẹra wa ní àti ìyálóde sọ tún gbọ́. kò sọ́wọ́ mi nídìí àbòsí o ìjà bẹ́lẹ́kẹ́ ìjà bẹ́lẹ́kẹ́. nǹkan bá ṣe mú yàn lára kọ́ lè yàn nǹkan. èmi ò bá wọn nínú èmi ò bá wọn lọ́wọ́ nínú ìsọkúsọ ó sì mọ̀ pọ́ọ̀tún náà ó ti lọ́wọ́ sí bí ó tún bá tún dé àtúbà sọ. Ìyálóde àwọn ò ní ìṣàpùsí rírú nǹkan báyìí bá kọ̀dí sí wọn náà ìwọ náà àní fiọ́lẹ̀
ṣùgbọ́n mo mọ̀dà sí máa ṣe pa. mọ̀dà sí máa ṣe pa. èmi ò ní orí jẹ. ẹ wo ẹ fà lọ́wọ́ kan báyìí. ẹ fà ta ní lọ́wọ́ kan. ìyá ọ̀tún. ayé gbogbo ìjọ fẹ́ ṣá málámálá ni. kọ́ńplẹ̀sì kan kọ́ńplẹ̀sì ni. ìgbà títa ní gbẹgbẹgbẹgbẹ ẹnu. kò ní jẹ a máa tún a máa tún fáwọ ni. ẹsẹ̀ mú náà ní gbogbo tó jẹ fún mi. ìyálóde mọ́ndélé rẹ lọ́jọ́rọ̀. ilé ta ni. mo ní bẹ́ẹ̀ ọ̀dẹ́rẹ́ mi máa fà jálẹ̀. èyí ò ṣe là ó sọ. àlàáfíà fonílé yìí o. mo ti pẹ́ tá a ti dé. ibi gbogbo ìgbọ̀n ti everywhere ti change. babe ìgbà tí mo rí ẹ last bó ṣe rí leléyìí. hey baby ti chop up. this way. Oh, miss me. Oh, miss me. Tọ́lá ní nìkan ló miss. Kò ṣe ní miss mi. Oúnjẹ owó wa ni. Oúnjẹ owó. Tọ́lá ní. It's so good to see you. Desoye, kí ló ń jẹ? Abo risky Desoye ni. Wo bọ́gà yẹn, a máa jẹ lẹ́yìn. Don't worry, I'm going to take you guys out. Kò tiẹ̀ ní ìdìbò yẹn. Tó ti wà Naija, gbogbo ẹ̀ lájọ́ máa jẹ pọ̀. Ṣé mi máa worry jàre? But Ṣadé, a ṣì bọ́ ọmọ yìí sọ̀rọ̀ last week. Kò dé ló ń bọ̀ nílé. Ojú la rí àmì tó ń bọ̀ Nàìjíríà. Ẹ má bínú jàre, dáàdì ló ní pé kí n wá sílé, ó wà very important. Kí ló ṣẹlẹ̀? Ẹ fẹ́ ṣe pátì ni? Pátì báwo? Àwa la máa kọ́kọ́ láṣọ ẹbí tó bá yẹ pátì rà. Wọ́n ní pé oyè Adélé kan something like that. Ẹ dẹ̀ mọ̀ pé dáàdì mi ni àṣepà. Ọlọ́run ṣe wá kúrò. Babe, má bá wọn tẹ́rí sí o. Ó máa dún àwọn tó ń compete fún Adélé. Babe, you are very risky. Don't even try it at all. Madalo, ó dé pẹ̀lú tiẹ̀ nìyẹn. Wo oyè ó ti jẹ́ already. Oyè ó ti jẹ́ already. Ṣé o mọ̀ nǹkan tó máa ń sọ ni? Ọ̀rẹ́ star náà ni. Ibi tá máa rí e sí nìyẹn. Kó tá máa rí e sí nìyẹn. Ibo wa lẹ fẹ́ rí mi sí wo. Ọ̀rẹ́ mi tó bá kọ̀ ti joyè yẹn tán. Ìyá lọ́jà mo fẹ́ jẹ. Ṣó yẹ tí bá wọnú ọjà yẹn báyìí tí bá rónírú. Ọjà ajé àwa o tí bá wà láta ẹ kú owó tí bá wà rẹ lẹ́rọ̀ máa ní ọmọ ẹlẹ́rọ̀ ní padà jẹ gbogbo o. Tọ́lá ni máa wọrí ẹni tí tó bá fẹ́ máa ṣe fún ẹ. Ìyẹn ti lọ nìyẹn ká tó rire. Ó de farabalẹ̀ jẹ́ kó tiẹ̀ dórí òye náà. Eléyìí ó ti wọ́ o. Ó ti wọ́. Báwo ni grandma ọmọ Tọ́lá ní. A máa rí yín kẹ́ ẹ. Ọ̀rẹ́ òyìn ọ̀rẹ́ yìí dé báyìí sí àárín yín pẹ̀lú ọkọ mi kó àlejò ẹ kí ni kí n prepare fáwọn àlejò ẹ̀. Mọ́mí ẹ má stress ara yín àwa òkè nàbí. Irọ́ o. Mọ́mí àwa òkè òun sì wà òkè bọ́ èmi ò wà òkè. Mọ́mí ẹ̀fọ́ rírò yín yẹn mo ti ní ìsìn ẹ̀ pa. Bẹ́ẹ̀ tí ẹ rí mo trust ẹ ìgbà tọ́rọ̀ yìí ti dé gan mi gan tẹ̀ ti rò ẹ̀fọ́ wà ń lé màbá yín gbé tó ti gbọ́. Mọ́mí don't worry, I'm gonna take them out. Mọ́mí ẹ worry ẹ bá mi páàkì tèmi sínú take away. Màá fẹ́ take away jẹ́ kí n fún wọn ní drink dẹ̀yìn àbí báwo. Bẹ́ẹ̀ni fata tuntun lè mi fẹ́ mọ́. Ṣé bí ilé dádì wà ní ilé dádì bí? Ṣé o wá láti jọ yàtọ̀ gbà sí. Àṣà ń pè wọ́n lọ́jọ́ tá a bá rántí. Ọ̀rẹ́ rẹ̀ I missed you more girl. I swear tó bá mọ̀ nǹkan tí Ṣadé ń fojú mi rí. Kí ló ṣe? Fẹjọ́ lẹ ó yà jẹ́ ká go to friendship. Babe, let's go now. Babe, kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ń dúró ṣe ń ta tó wọlé? Kí n wọlé? Ṣẹ́nu bakery. Babe, ṣé ò ń ṣeré ni? Kí ló ilé mi náà? Báwo mo ṣe ń ṣeré? Ṣé mo parọ́ ni? Èéfín kọ́ ló ń yọ lórí ẹ̀. Ó súnmọ́ bakery náà. Bakery, ilé tèmi bakery. Ṣé o ti gbàgbé ni? Babe, dúró, ilé tèmi àti ẹjọ́ máa ń ṣe oríṣiríṣi. Láti jọ máa ń ṣe gbádùngbádùn. Wo bí gbàgbé ìgbà yẹn nìyẹn, past mi nìyẹn. Ìgbà tí mi ò tí mọ value ara mi pé ọmọ oyè ńlá ni mí nìyẹn. Pọ́nsìn, àwọn ọmọ oyè ló yẹ kí n máa bá ṣe. Ó ń ṣerú ẹ̀mẹ́ wo bí tó ń gbé náà ilé àbẹ̀rẹ̀ wọ̀. A máa ń bẹ̀rẹ̀ wọ̀ ni. Babe, okay, ohun kan tó máa ṣẹlẹ̀. Ibi tó bá ń lọ yẹn gan-an, jẹ́ ká jọ máa lọ. Mi ò mind, a máa jọ lọ́dẹ, jọ máa padà. Ibi tí mò ń lọ, mo
ní mò ń lọ sípàdé àwọn lọ́balọ́ba àwọn òjòyè mi a fẹ́ sọ bí ìlú ṣe máa dà bí mo ṣe máa gorí àpèrè láyọ̀ ògé ìtẹ̀ kò ń ṣèpàdé àwọn tí jáde mọ́. ó ti pariwo àwọn èèyàn pọ̀ lọ́dún àwọn èèyàn máa wo wá náà ló ṣe káwọn èèyàn máa fi ń ṣe yẹ̀yẹ́ ni. kò fi ẹ́ ṣe yẹ̀yẹ́ tájà tẹran mú kan nu méjèèjì ẹniwọ̀n tó bá fẹ́ ni kò mú tó bá wù ẹ́. Omi tó ṣẹlẹ̀ ibi tó ń lọ yẹn. Má fọwọ́ kàn mí. Mo lè jó jẹ́ àjò lọ máa tún padà. Má wọrí torí ìfẹ́ tó ní sí mi tí n bá ti gorí àpèrè ìwọ náà fi mí ṣàdúrà náà tí bá ti gorí àpèrè ó lè fẹ́ wọ́n mọ̀ pé wà kẹ́fìtì ó lè ṣe olórí ẹrú mẹ́rin wọ́n ìpàdé àwọn lọ́balọ́ba ni mò ń lọ. So má fọwọ́ kàn mí náà aṣọ ìwọ̀n kò ń ṣègbà yẹn mọ́ mo ní mò ń lọ pàdé lọ́balọ́ba àwọn ọmọ ẹrú náà tún fọwọ́ kàn yàn. Bẹ́ẹ̀ nǹkan ti ṣe mí o ṣé dúdú ló ṣe torí pé adélé tí dé tó fẹ́ jẹ mo ti fi di ọmọ ìrankíran tí mi ò já mọ́ kankan ṣé òótọ́ náà sọ ọ tí wọ́n ti sọ̀wọ́ lọ́wọ́ èèyàn ìwà oníwàlẹ̀ yẹn máa wù ó adé tó ń àbò ń ṣeré ni ṣó ń ṣeré ni. ẹ kú ìjókòó sẹ́rí bójú bá ti pé tójú lé báyìí tí ìta pé tí ìrọ́ pé ó yẹ kẹ́ ẹ mọ̀ yí pé ó yẹ ká rí nǹkan gidi fàjáde ń bẹ̀ àti nǹkan tó ṣe kókó tí ó sì gbọdọ̀ gbà wá lásìkò torí gbogbo ẹni tó yẹ kó wà ń bí gbogbo wọn náà ti wà ń bí àmọ́ ká mọ̀ fi làákàyè gbé ọ ní o ká mọ̀ bá gbọ́ sódì só ti yé torí ògùn lóun tún lọ̀rọ̀ wọ́n bá ti lè bọ́lẹ̀ báyìí ó sọ̀rọ̀ kójọ o ẹ jẹ́ àfi làákàyè sí àbí kí lẹ ní mo sọ. olóyè ọ̀tún ọ̀rọ̀ làákàyè lẹ sọ ẹ wo mo kí gbogbo wa kú oríire tó sì wọlé gbogbo wa yìí náà kò ní dìbàjẹ́ gbogbo wa la ti mọ̀ pé gbogbo ìdílé tó ń jáde lélẹ̀ yìí gbogbo wa náà la kójú òṣùwọ̀n gbogbo wa la ti mọ̀ pé béèyàn bá gbàpò tí ìbò kì í ṣe ogun ẹni bá gbàpò tí ìbò ni ó wọlé ṣùgbọ́n jọ tó bá ti gbàpò tí ìbò pé mo fẹ́ jẹ gómìnà títí láéláé excellency di gómìnà ní kó lọ́rọ̀ ẹ̀ excellency di president ò ní kó lọ́rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ni gbogbo àwọn honorable pátápátá tí wọ́n fi kú honorable ni wọ́n máa pè wọ́n ìdí nìyẹn tí mo fi kí wa pé àpò oríire sàn láàrin ajé nímú ní pẹ́kọ́rọ̀ ẹ làmọ́lẹ̀ lẹ́ẹ̀kan pé kámọ́ bí à ń lọ. ṣe rí sàkátàpàrà láàṣetọ bí tó bá ti ń yí láyé jù ó di kẹlẹ̀bẹ̀ nú o ẹ jẹ́ ká sojú abẹ́ ń kò tààrà bá a bá wò dáadáa téèyàn ò bá ní sí wo téèyàn ò ní bu náà lọ́mọ mọ́ra àmì kan ní tàgbà ẹ̀pẹ̀lẹ́ sẹ́rí béèyàn bá ní kéèyàn wo ti pé èèyàn yẹ lóyè ẹ má jẹ́ àtàrà wa ìdílé mẹ́rẹ̀ẹ̀rin ló ní ọmọ òye tó pé tó sì dá tó kójú òsàn àwa wò ó pé gbogbo ọmọ òye mẹ́rẹ̀ẹ̀rin yìí ló pé nítòótọ́ wọ́n sì kàwé gbogbo náà ló yẹ lóyè báwo la ṣe wá fẹ́ mú kan nù mẹ́rin àwa wò lọ sọ́tún àrò lọ sósì òǹkàlùkù ó pe àrò pé ọ̀dọ̀fin inú rẹ̀ àtẹ̀kótó àtẹ̀bàbà àti gbogbo ẹ̀ àwa rí pé ẹnìkan fi kankan gbé táwọn yòókù mi kí ni tó fi gbé táwọn yòókù mi ni òun wá láti gbé èbó ètò wá láti gbé èbó ọlọ́run wá tó ṣe ètò jọ máa sípa ṣe é rí pé ilé ọlá tó padà bọ́ sí òun tó ti yé yìí ọmọ àsípa ni òun lọmọ tó wá láti gbé èbó ọmọ tí ó ti mọ̀ nípa àṣà àti ṣe wa ní dáadáa ni èbó àti bàbá rẹ̀ ń sọ̀rọ̀ lórí fóònù àbẹ́ sọ̀rọ̀ ni. ó dà olóyè ohun tẹ́ ń gbìyànjú láti sọ ń sìn ni pé kó lè mú ọpọlọ ìlú òyìnbó yẹn kó wá lò fún wa nílùú wa kọ́là ju wa tún lè pọ̀ ju tàtẹ̀yìnwá lọ. bẹ́ẹ̀ni. so kájọ sowọ́ pọwọ́pọ̀. bẹ́ẹ̀ni. àbí torí àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dé. má gbọ́ mi ìyálòdì má gbóòwe táwọn bàbá wa pa wọ́n ní àgbàlagbà tó lo ogún ọdún láyé àtọmọdé tó rin ogún ìlú wọ́n ní ẹgbẹ́ nìyẹn. mo kí gbogbo yín
yóò dáa fún yín ẹ̀yin ìyá àbí ètò ẹ̀ǹbẹ̀ ń kalẹ̀ ní táwọn olóyè ń sọ ni wípé sẹ́rí béèyàn bá ń wọjọ́ òní kó wọjọ́ ọ̀la èèyàn máa ń láfisùn ẹ mọ̀ pé onírìn àrè ṣẹgbẹ́ oníwèé mẹ́wàá torí ẹ̀ mo fi awomó onírú owó oníyọ̀ mìíràn Désóyè lọ ìlú èbó pé kọ́ lọ rèé mọ̀ ṣiṣẹ́ ńbẹ̀ kọ́ kàwé ńbẹ̀ àmọ́ nígbà tí irú àǹfààní yìí wá sí sílẹ̀ sílùú sì ti wò pé orí báyìí Désóyè máa bọ̀ alẹ́ torí ẹ̀ lè dé láti ìlú òyìnbó èmi kọ́ yíra ilé èdè láti ìlú èbó ẹ wá wò ó gbogbo yín náà ni ojú yín gúnrégé o lẹ́tọ̀ọ́ láti wà ń bẹ̀ ẹ wá pawọ́pọ̀ báyìí ẹ tì lẹ́yìn kọ́ dórí ipò adélé ẹ bá jọ ń ṣèjọba lọ àbí. Abáṣepà ẹ ti gúnlé àbí ṣé gbogbo nǹkan tẹ fẹ́ pọ̀ jáde ẹ ti pọ̀ àbí ẹ dẹ̀ ronú ọkọ̀ ara yín pọ̀ lè ṣe bẹ́ẹ̀ ṣá. mo fọwọ́ àtọmọdé yín lẹ́nu ìtẹ́ ń gbìyànjú àti sọ fún wa ni pé ọmọ tó dé láti ìlú èbó tí ò bá a ṣèlú tí ò mọ tá à ń ṣe nù ìlú tí ò jìyà ìlú yìí òun lẹ wá fẹ́ fi sórí ipò. ẹ wò èmi ò tiẹ̀ mọ̀ pé bí tẹ́ ń lọ́nu ọ̀rọ̀ onílàákàyè lẹ́sọ̀ o ọ̀rọ̀ gidi ni àmọ́ síbẹ̀síbẹ̀ àwa náà ti rò àti rò ọmọ ìlú yìí náà ní tẹ́lẹ̀ kó tó lọ ní náà ló ti parí ìwé mẹ́wàá kó tó lọ kò sájòjì tá à ń ṣe ìlú yìí tó ṣe àjòjì sí ẹ̀yìn tí ẹ wá rí bàbá rẹ̀ olóyè ńlá ni gbogbo ibi tó bá kù sí yóò máa tọ́ sọ́nà ẹ wá wò kí làwọn olóyè jàǹkànjàǹkàn yálòdì ọ̀tún kò sí kí lájòyè fún torí ká lè máa tọ́ ọba àbádélé sọ́nà ni gbogbo ibi tó bá kù sí ẹ fi mí dá wa. kí la wà bí ìlú. ẹ̀yin olóyè kí ló dé tó jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan ó jọba ló kàn àyà yín. bẹ́ẹ̀ ni kí ló dé tó jẹ́ pé ẹ fẹ́ so èyí ìdòyè ìdílé. ẹ má sọ̀rọ̀ báwọn kódà tó. bó ní kí n sọ kódà tó. mo ní bó ní kí n sọ. kódà tó ẹ wo bí sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ méjì bá ń fa bẹ́ ẹni abẹ́ bá dé lọ ọ̀nà ọ̀sàbẹ́lẹ̀ o tábání ká sọ̀rọ̀ ibo ṣe yẹ kó lọ ẹni tó yẹ lóyè la fẹ́ fún òun o. ẹ wò ó tẹ́mi ọ̀sán fún yín ni pé oyè yí èso yè ìdílé o ẹnìkan ò wá létí ibìkan wá kẹ́ wá fi jáde nínú àmọ́ tiwa lórí gbogbo òdíje tó bá gbà pátá ní ká ìjà ṣe fún ọmọ rẹ. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá mi ẹ̀yin olóyè mo fi owó àti ọmọdé ẹ̀yin ìyá mi lẹ́nu ẹ̀yin olóyè ẹ pẹ̀lẹ́ ẹ kú ètò ẹ kú kó lè dà máa rọ̀ yín máa bẹ̀yìn wípé kẹ́ jọ̀ọ́ sà kẹ́ fi orí korí kẹ́ come to conclusion kí gbogbo ètò tí ẹ ń try láti ṣe kó ba lè yọrí sí rere nítorí wípé wọn ò ní fipò ọlá flash yín sars. kò tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ fipò ọlá flash yín ni. flash eléyìí tiẹ̀ lágbèkalẹ̀ ọ̀rọ̀ ó sọ pé ọmọ ilé ọgbọ́n ni ó tiẹ̀ ó mọ̀rọ̀ sọ ó lágbèká ó lè mọ̀ dé orí ibẹ̀. erékeré eré àkèré ó lè mọ̀ débo ta ló sọ fún yín pé èèyàn kan ló máa débẹ̀ kàkà kọ́kú mọ̀ jèrè sí àfi ṣàwàdà nù. ẹ jẹ́ mọ̀ jẹ́ ká fi ìwé ọkùnrin lájà lọ́wọ́ ọ̀rọ̀ onílé wọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. kò lè wọ èmi nígbà o. ẹ jẹ́ bẹ̀rẹ̀ bí ẹgbẹ́ tó kiri ìṣẹ́yìn náà àwọn ní káká kó ìyàyẹ bó gbogbo tí balẹ̀ káká kó ìyàwó rẹ̀ náà ní. àti ìyàwó rẹ̀ náà ẹ̀rú ló bẹ̀ wúlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ni. ẹni sùúrù ẹ má gbọ́. ẹ jẹ́ ká máa lọ. sẹ́ẹ̀rí ìdí wọn sọ̀rọ̀ mo ní ẹ̀jẹ̀ àṣẹ kìíní ẹ má jẹ́ ẹ̀jẹ̀ kìíní kí ló ṣẹlẹ̀. àṣìpa. ẹ̀yin kiri burúkú ìjẹ́jẹ́ bá sọ̀rọ̀. àṣìpa. àṣìpa èyí náà ìwọ̀nba ló yẹ kẹ́ ẹ dá sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí mọ́ ṣe ló yẹ kẹ́ ẹ máa wẹnu wá. bàbá olóyè ẹ rí bẹ́ẹ̀ ṣe sẹ̀sìn ẹ rí pẹ́ sí i. kí ni. ó ní ọmọ tẹ̀sán yá yìí kò lè wọ́ọ̀kì ẹ rí bẹ́ẹ̀ ṣe lè yára ní. kò lè wọ́ọ̀kì bó agbọ́dọ̀ tó jẹ́ ayé ẹwọ́. èmi ò fẹ́ gbogbo orú àwọn kan báyìí tí bá sí mọ́jà ẹwọ ẹ̀fẹ̀ nílẹ̀. ọlọ́tẹ̀ ni ìyálóde ọlọ́tẹ̀ ni ọ́ bí o tó wò bí yóò kọ́ ẹ̀yìn ọlọ́tẹ̀ ni ọ́ bí o tó wò bí yóò kọ́ ẹ̀yìn ọlọ́tẹ̀ ni ọ́ ojú ẹ̀ ní ọ̀lẹ́ ojú ẹ̀ ní ọ̀lẹ́
ẹ dákun ń bọ̀ gbogbo yín wá lọ. ìyá ẹgbọ́n ni ẹjọ́ kò síbẹ̀ kò sùn síbẹ̀ kásẹ̀ lẹ̀. àbí kò yẹ ká ṣe paná òun sọ̀rọ̀ èsì ló yẹ kóun tiẹ̀ dákẹ́ báwa bá tiẹ̀ tiẹ̀ ńlá tá à ń fà kóun tiẹ̀ sì dákẹ́ ná. ọ̀rẹ́ mi. Thank you for coming. Ọ̀rẹ́ mi Adele to be. Désóyè. Désóyè àbí kí náà ń porúkọ ẹ̀? Désóyè. Wọ́n lọ ń pààrẹ̀ ìjà rẹ̀ kiri pé wọ́lá délé. Mi understand kò yé mi. Mi fẹ́ believe ẹ̀ torí mo mọ̀ pé ò lè ṣerú ẹ̀ kò possible. Wait, what business do I have with you girls? Like. Ilé máa sọ òyìnbó ni kẹ́. Désóyè di pọtí àbí kí náà ń porúkọ ẹ̀? Yára ẹ̀ brain o. Jẹ́ kí orí ẹ pé o fíìmù tó wà nílẹ̀ season film ni o. Ìwọ àti bàbá ẹ̀ lè wò tán. Bẹ́ẹ̀nu sàn kí fíìmù òṣìwọ́ lẹ́yìn wọ́n ti tó jẹ́ season film. Kí ló ń ṣe yín náà? Ẹ̀dẹ̀ kẹsẹ̀ lẹ́sẹ̀ ń bọ̀ ń bí yìí. Ẹ wò ó yẹ kí n sọ ọkọ fún yín. Tẹ́ bá gbé gèsì, iṣan yín máa já ni. Kí ló ń ṣe yín ẹ̀dẹ̀ ń bọ̀ bí ẹ wá búlẹ̀ ọmọ lọ́mọ. Wetin dey do you na sef? Mi understand. Dúdúyẹmí náà ń sọ̀rọ̀. Gbogbo èèyàn tó wà ń bíbá yín sọ̀rọ̀, wọ́n náà ń sọ̀rọ̀. Wọ́n jẹ́ kí sọ̀kan fún ẹ 20 of you kẹ́ pé 20 wọn bí ẹ dá. Yọ kí ló ṣe? Ó jù báyìí lọ náà ni. Mi jù báyìí lọ, èmi Adéṣẹwà náà lè. Ṣòro pé àwọn èèyàn tó bá wá láti abroad lè lè máa bully ọ lè lè máa bá sọ̀rọ̀ ẹni à. See, if you give it to me hot, I will give it to you hot. Alóyìnbó tó ṣe sọ yẹn, jẹ́ kí orí ẹ lọ pé o. You are too ras, baby girl. Me, I'm too ras. O ti ń personalize kìíní, àjọ fẹ́ jáde lé ni. O lè jẹ́. O lè jẹ́ Désóyè o, wọn bí ẹ, o tiẹ̀ lè jẹ́ níbi táwa wà. Bẹ́ẹ̀ni náà dey go, ẹ máa lọ́jọ́, ẹ pèsè fún jà lọ, ẹ kọjọ, ẹ máa lọ, ẹ kúrò wájú lé mi, ẹ jẹ́ kúrò wájú lé mi, ẹ máa lọ, ẹ kọjọ, kí ló ṣe yìí? Wọ́n lè jàre. But babe, ṣọ́kọ́ mo sọ fún ìtẹ́lẹ̀ pé kíní yóò wà very risky and it is getting hot day by day. I know. My dad said I should not worry, I should calm down. Má worry. Babe, I'm scared. Mi fẹ́ kí nǹkan kan ṣe now. Anything tó máa ṣe mí ọ̀rẹ́ mi. You know I care about you. You know I do also. Ó jẹ́ kí n sìn ẹ́ torí àmọ́ bí àwọn wèrè yẹn ṣì wà ń bẹ̀. Let's go. Àmọ́ bí àwọn ṣì wà ń bẹ̀. Ẹyẹ àgbà. Àgbà gbè wá. Ẹyẹ àgbà. Àgbà gbè wá. Ẹyẹ àgbà. Àgbà gbè wá. Ìdí wa ò ní ṣòfò. Àṣẹ. Ẹ ṣeun ìyá wa, ẹyẹ gbè mí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ yín pé ẹ̀yin lè fi ẹyẹ yín kó wa jọ síbí. Ọ̀rọ̀ yín wá dàbí ọ̀rọ̀ Táyélolú Èjìrẹ́ tó wá sí ilé ayé tó rí bí ilé ayé ṣe rí ó wá padà lọ ó lọ mú Kẹ́hìndé wá kó náà wá tọ́lé ayé wò bọ́rọ̀ yìí ṣe jẹ́ láàrin wa nìyẹn òyà wa Ayégbèmí. bẹ́ẹ̀ ni ẹ̀yin lè fẹ́ yẹ yín ṣàwárí wa lọ́kan léjì tá a fi pọ̀ tó báyìí ẹ̀yin gángan làbá máa pẹ̀lẹ́ ẹ̀yà bàgẹ̀bàgẹ̀ tí fìyẹ́ sọlá. Ẹ ṣé mo dúpẹ́ ẹ mọ bí ọ̀bẹ ní ìbẹ́sù àtẹ́lẹsẹ̀ àtẹ̀nà kinní kan ń bẹ lóko ń jẹ́kún ilé yín ó mọ̀ ọkùn ni o kinní kan ń bẹ lóko ń jókè tí ọ̀rọ̀ kétékété ò ní bá yín lé ẹ ṣé mo dúpẹ́ ẹyẹ kéré ẹyẹ tóbi ẹyẹ mọ̀lẹ́yẹ ń jẹ́ ẹyẹ yín ò ní fòkó forí sọ́ọ̀dún. tó ìyàwó Ayégbèmí yóò yẹ yín kò ní yẹ ẹ lẹ o torí àwọn olóyè la ṣe wá síbí lẹ́ni o àwọn olóyè àwọn tí àgbà wọn ò tó lé tí wọ́n ń pera wọn ní nǹkan torí wọn la ṣe wá síbí lẹ́ni ìyàwó Ayégbèmí. ọ̀dà ẹ wá jẹ́ àṣẹ kíákíá òótọ́ lẹ sọ torí bá a bá tètè ṣe kíákíá ó lè jẹ́ pé wọ́n lọ rè tẹ̀yìn gbèrú wa a sì lè gbà kí wọ́n ó tẹ̀yìn gbèrú wa o. ẹ ṣeun ìyàwó Ayégbèmí gbogbo wa pátápátá tá a jókòó yìí lámọ̀ yìí pé ọmọ yín Adédoyinsọ́lá òun ní ipò adélé tọ́ sí àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn lẹ́gbẹ́ mi nǹkan táwa fẹ́ kẹ́ ṣe fún wa báyìí ni pé ọmọ tèmi àti ọmọ ẹyẹ wa mi rí ṣé mọ̀ pé ọ̀rẹ́ jọ ni gbogbo wọn ládùúgbò àti nínú ìlú wa yìí ẹ wá jẹ́ kí gbogbo wọn kọ́ kí wọ́n jọ máa ṣe ìjọba ní ààfin o
bẹ́ẹ̀ ni nítorí pé inú gbogbo àwọn àpapọ̀ ẹlẹ́yẹ dùn sí i. bó bá sì ti rí bẹ́ẹ̀ gbogbo ohun tí àpapọ̀ ẹlẹ́yẹ bá ti wí àṣẹ ti wí. tó bá tó ṣé ẹ ti ẹ̀ rí àwọn àgbàlagbà olóyè tí wọ́n ń oníjẹkújẹun àgàgà rẹ tó pé láyọ̀ láṣípàrún yèyé èmi ẹyẹ wù mí mo fẹ́ mu wọ́n lábàá pé kí ẹ jẹ́ kí a fi ọmọ rẹ̀ ká fi dá lójú kó lè mọ̀ pé ẹyẹ ń bẹ ṣebí ọmọ tó bá ń bẹ lórílẹ̀ alààyè ni yóò mọ dupò adélé ọmọ tó bá rí yóò mọ fi sakọ. ìkà wù mí ojúmọ́ kan ìkà kan ọjọ́ gbogbo kìkì ìkà bó bá rí bẹ́ẹ̀ náà bàbá kan lẹ́yìn ọ̀kan kò sí ìburú torí mi ò mọye ìjìgbó wọn tó sọra wọn di nǹkan bàbàrà tó tún pè kan láyé gbogbo. àṣẹ ni kò ní ṣàìṣẹ gbogbo tẹ wí pátá àròrọ̀ mọ́. àṣẹ. Ikú tó ojú bá yẹn. Àṣìpà, kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀? Torí láti ìgbà tí mo ti gbọ́rọ̀ yìí, kàyéfì ńlá ló ń jẹ́ fún mi o, kò yé mi rárá o. Èyí kan ilé ẹ̀rí wó àtàǹpàkò sí máa wádìí lágbà ọ̀tún. Mo rìgírẹ́tì pé mo pe Désóyè wá sí Nàìjíríà pé kó wá joyè Adélé. Ọmọ ilé ìdàbọ̀ ẹ̀ fún mi, ó ní dádì náà jẹ́ kí n padà síbi tí mo ti wá. Mo ní nǹkan kan ò ní sí ẹ́. Gbogbo wa la sọ bẹ́ẹ̀. Àṣẹ báwọn ṣe é. Gbogbo wa ní kó má padà gbogbo wa ni. Ìgbà àdá àjìnà tí ò lè jìnà ni wọ́n dá sí mi lára yìí. Sórí Àṣìpà, fi èdọ́kàn, fi èdénú, kó àtẹ̀mọ́ra. Ó yẹ kó dùn jù báyìí lọ. Kódà ó yẹ kó tara jù báyìí lọ. Ọ̀rọ̀ ọmọ là ń sọ ń pa rẹ̀ o. Ẹni tó bá lò ti tara jù, àbí òun kérora jù, àbẹ́ni tó bá sọ pé kì í ṣe ìbànújẹ́ ni kí mọ̀ jẹ́ sí ojú ọbí ẹ̀rọ rùn. Kóńtò náà orí kú ọmọ wò kó wo bí ó ṣe rí lára wọn. Ọmọ àgbàlagbà tí èso ọmọ kékeré. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Sọmọ yìí pé ewé ò ní bọ́ lára agi kí Olódùmarè ọmọ mọ̀ sí. Ó ṣeéṣe kó nímọ̀ sí Ọlọ́run nínú o. Àmọ́ nǹkan kan ń dèmi náà ní ọkàn rú lórí ohun tó ṣẹlẹ̀ yìí. Kí ni nǹkan náà ni pé wọ́n wò pé irú ikú wo la lè sọ púpọ̀ mọ́ yìí? Ṣé ikú tọlọ́run ni? Ṣé ikú tayé ni? Ta ló ràn? Àti pé irú ikú wo gẹ́gẹ́ ló pa? Ìdí wọn fi wọn sí wọn fi rán ikú sí kò yé ni. Ọ̀tún mi ò sí nílé. Ìyá ẹ̀ sọ fún mi wípé Désóyè ké wá látọjú oorun ni. Ẹ̀jẹ̀ ń jáde nímú, ẹ̀jẹ̀ ń jáde létí, ẹ̀jẹ̀ ń jáde lẹ́nu. Àgbéjà burúkú wọ́n fi pamọ́ mi. Ẹ dákun bí n bá ráwọn ẹgbẹ́ rẹ̀ kí bọ́ọ̀ mo ṣe fẹ́ ṣe é. Ibi tọ́rọ̀ yìí dé wọ́n ló lè ṣàrọ́wà fún rẹ o. Kò sẹ́nìkan tó lè ṣàrọ́wà kankan fún ẹ. Ẹ jọ̀ọ́, àrọ́wà kí la fẹ́ ṣe fẹ́ni tí kò pààyẹ́ ẹ̀ jẹ? Ṣé ká sọ pé bó ṣe pa tiwa náà ni? Ìwọ ni kò ṣàrọ́wà fún rẹ. Má jẹ́ káyé máa wá bọ́ bàtà kan tí ò ṣe síwájú ilé ẹ̀. Ọlọ́run ló fún wa, òun náà ló dẹ̀gbà. Àfi ká mú mọ́ra o, ọkùnrin ni wá. Ó ṣòro ó ṣe. Mo ti mú mọ́ra. Ó ṣòro ó ṣe. Mo ti mú mọ́ra. Ọ̀tún ó mú mọ́ra. Àmọ́ ó ń kúrú náà tó nínú òun ọ̀dà ni wọ́n mọ̀ kóde rẹ̀ náà ṣe rí. Eré méjì dùn ṣùṣù jẹ, gbogbo ẹni ọba jẹnu rẹ̀ kò ní farare lọ. Gbogbo ẹni ọlọ́wọ́ nu kú Désóyè wọn ò ní farare lọ. Bẹ́ẹ̀ ló wí. Mọ̀ síbẹ̀, sórí tó bá lọ ṣe bẹ́ẹ̀ bínú. Ibi tẹ́lẹ̀sẹ̀ bá ti ń jìyà, olódodo míì náà jẹ́ ń bẹ o. Tèmi ni pé ẹ má jẹ́ ká lọ ru ọ̀rọ̀ yìí lọ sáwọn ọbùnmí tí ò yẹ ká rò lọ. Ẹ jẹ́ ká fi sùúrù sí o. Ẹ jẹ́ ká fi sùúrù sí o. Lémi
ọ̀dà mo ti gbọ́ mo gbọ́. ẹ dákun ẹ rántí kẹ́ ṣayé rere ẹ ṣayé rere ẹ ṣayé rere ẹ ṣayé rere. jẹ́ pé nǹkan ayọ̀ la mú wá fún yín báyìí. bẹ́ẹ̀ ni nǹkan ayọ̀ ni bó tilẹ̀ jẹ́ pé lọ́jọ́ kìíní àná àwọn olóyè ń fapá jánu wọ́n ní ọ̀tọ̀ sí a ta ló wá bẹ̀ wọ́n ní ìsinyìí o tó láwa lọ́kàn. ìyá wa àbí kẹ́ mọ́ bínú sí wa àbí kẹ́ fi èdè nù àbí. ó ti yí kan yín nìyẹn ìyá wa ire ti wọlé dé. mo ṣe mo dúpẹ́ ire wọlé dé ẹ ṣé o èmi ò bínú o ẹ bá ń sọ fún wọn ẹ pé mo ti gbọ́ ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun. bí o ṣe gbà ó lọ lọ́jà rere tàbí ibi. àwọn akin danidani akin ẹ̀yẹ ta ni kò bá wá kàn bí ò bá jẹ́ mi ilé mi ló kúkú bọ́ sí. kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ káṣẹ ọwọ́ pẹ́ lẹ́nu kírùkẹ̀rẹ̀ kó wá dókínì. Adédoyin, this is huge. Ọ̀rẹ́ ti wà ọmọ wa dé Adélé ọmọ ìgárá yẹn ti pọ̀ ń gbòòrò báyìí. My name with some respect please don't play. Yes, Kẹ́misọ́lá ọ̀rẹ́ Adélé. Ó pọ̀ jù. Ta ló sọ pé kò pọ̀ kẹ̀? Ó pọ̀ pa, ó pọ̀ ṣeré, ó pọ̀ dànùdànù. So àwa yìí náà la wá di ọ̀rẹ́ Adélé ọmọ ìchoke. Ọmọ that very day ọjọ́ ìwúyè yẹn dem go know say people enter. Ó máa gbà, a máa di káká, a máa di kú. Ọmọ we go scatter ground. Painting the town red. The town they go know. Wọ́n mọ̀ pé àwọn kan wọlé. Wọ́n mọ̀ pé àwọn kan tẹ town. They must know. Everywhere must come. You know your friends now. Everywhere must scatter. Gbọ́dọ̀gbọ́dọ̀ mọ̀. You know the vibes now. You know how they go now. Give me the vibe. Okay. Give me the Murano. Àmọ́ ọ̀rẹ́ mi ò dúró. Ṣé o mọ̀ pé yín family mẹ́rin lẹ́ ń contest fún position ni? A dẹ̀ gbọ́ pé ìkànnì wọn kú. Ìkànnì yín tẹ̀ ń contest. Ìkànnì wọn kú. So báwo ló ṣe jẹ́ pé ó wá já sí orí tiẹ̀? Ẹ̀kọ́ ayé o. Ẹ̀kọ́ ayé o. Babe, omi ló tán lẹ́yìn ẹja wọn. Tẹ́ja wọn fi di kolobo. Bẹ́ẹ̀ ni, èmi ń lẹ́ni lẹ́yìn, mo ní alátìlẹ́yìn. Ó dẹ̀ ní ẹni tó bá lẹ́ni ní mọ̀sán kò ní mú kíkan. Babe, it's my time. Ẹni tó bá kú, ó kú nìyẹn. May her soul rest in perfect peace. 1 minute silence for the deceased. Ọlọ́run fún kẹ́. Àmín. Wo ìyẹn ò kàn wá. Ẹni tó kú ló kú pé àwa is our turn. Ewu ń wọn ló lè stand the family yìí lọ. Sọ fún mi náà. I tell you. Ó yá ṣe wá gbọ́n nǹkan ẹ̀. Ìlú ayédùn yìí. Ọmọ, a máa fà á já tán. Oh my God. A máa fà á já tán Oh sẹ́. my God. Adélé. Ọ̀rẹ́ mi, báwo la ṣe fẹ́ bẹ̀rẹ̀? How are we prepping? Like, báwo ni preparation yẹn fi fẹ́ jẹ́ náà? Báwo ló ń lọ? Na me go be the master planner. Bẹ́ẹ̀ Ọmọ tẹ̀sí tó kàn mí, mo ti filẹ̀ fún yín. How the preparation wọn? Mo ti mi fẹ́ lò. Mo ti order gold. Mo ti order butter. Mo ti order clutch àti we must represent that day. Gold ìwọ́ra. Èmi diamond èmi máa lò lọ́jọ́ yẹn. Pàdé wọn tó pọ̀. Bàrà mo ti máa gbórí wọlé. Ó ti yẹ. Ready by. Anyway, mi fẹ́ràn ọba dira ń bẹ̀ o. Jesse bodies. Are you joking? You already know. Ṣé mo wá àwọn slay queen top Lagos already state know. ní gbogbo ọ̀la máa kọ́ wá sí ìlú. Kọ́lá bọ̀ pé wọ́n náwó èèyàn lẹ́yìn tó dúró tán. It's gonna be luxury or nothing. And that's your period. Ẹ kí mi lẹ́ẹ̀kan sí. Kábíyèsí o. Mami, irú àjọṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti ìyá Adédoyin tó jẹ́ pé Adédoyin létí kó gorí oyè tó bá jẹ́ pé ẹ̀yin lẹ bí mi tí mo mọ̀ yan aya yín méjèèjì yìí ṣé bẹ́ẹ̀ mi ló yẹ kẹ́ ẹ̀ tí sódò yẹ pé kí n jáde lé. Adétún,
ọkọ̀ fọwọ́ rányàn sẹ́yìn ibẹ̀ tí ò ní ìyá láyé. Adétóun ọkọ mi olówó orí mi èmi ni mo kúkú bí ẹ mo wu oyún ẹ báyìí sínú báyìí fún ìdí oṣù 9 ó dẹ̀ mú yan gbáyà mi méjèèjì báwo ló ṣe máa sọ pé tó bá jẹ́ mi ni mo bí ẹ. Adédoyin Sọlá tó gorí àpèrè àti kọ́ pé òun ló máa gun orí àpèrè adélé ọba ni ó wá tẹ́ wa lọ́rùn pé kó lọ mú àjèjì wá láti ta kó aṣọba lé wa lórí àbí. Mami so Adédoyin ló wọ́t láti gorí oyè Adélé èmi ò wọ́t láti gorí ẹ̀. Adédoyin òun lẹ ti síbẹ̀ èmi ò níyàá mọ́ màmí ò lè sọ́pọ́tì mi pé bí ìdá fọ́mọ mi gbogbo àwọn tí mo ti wá fẹ́ inú yẹran sọ́bẹ̀ fún pé mi ládélé o tí n bá lọ wájú Adélé rè tí n bá lọ lẹ́yìn Adélé rè kí ni kí n sọ fún wọn ojú wọn ni kán máa fi omi k'Adédoyin kó gorí oyè tẹ́mi jọ lórí ẹrú kò sí wàhálà. Adétóun ìwọ náà máa kó kú èèyàn máa kí ṣe bòròbòrò káàkiri pé mo fẹ́ joyè wà lọ ń kà káàkiri ẹlòmíì kò ní jẹ́ kó bọ́ sí i nígbà tó lọ ń fẹnu kà fún wọn káàkiri bí èèyàn 2 mẹ́ta tó bá ń jà sí nǹkan ó ní dandan kó já sọ́wọ́ ẹnìkan ọwọ́ Adédoyin rẹ̀ ló já sí nìyẹn ọ̀rẹ́ ni gbogbo yín ẹjọ́ ṣe kékeré nínú ìlú wa yìí ni gbogbo yín pátápátá dẹ̀ ni ọmọ oyè nígbà tóun dẹ̀ ti wà lórí àpèrè bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà ẹjọ́ máa wà ní pálásì ni ẹjọ́ máa ṣèjọba ni ẹ bá ṣe ń jẹ olóyè ọ̀tún lẹ́wọ̀n máa jẹ olóyè òsì lẹ́wọ̀n máa jẹ líkòsì àbí ló bá tàn kó má fẹnu parẹ́ pé ìwọ ló fẹ́ jẹ adélé ọba èèyàn kì í kà bòròbòrò síta. Mami kò sí problem mi ò bá yín jà mi ìfà pẹ̀lú yín Adédoyin kó gorí oyè káwa dẹ̀ jọ mẹ́rú kò sí problem. ìṣẹ̀dá mi ò ní jẹ́ Adétóun ò ní jẹ́rú ò ní jẹ́ olórí ẹrú Ọlọ́run ò ní ṣe yín lẹ́rú ara yín gbogbo yín pátápátá báyìí lẹ́ máa yanjú jọ ọkọ mi torí pálásì yẹn ẹjọ́ máa lògbó ni ẹjọ́ máa joyè ń bẹ̀ ni gbogbo àṣà tó bá ń pa ń bẹ̀ ẹjọ́ máa pa ni ẹnì kò ní ṣẹ́rú ẹnìkan ò ní ṣẹ́rú ẹgbẹ́ ẹ jọ ọkọ mi torí Ọlọ́run. èmi ò tẹ̀ ní kónú lé débi pé àwọn èèyàn wa máa fi mí jẹ yẹ̀yẹ́ kiri mi ní kúrò nílé. báyẹ̀ kì í ṣèjẹ̀ fún ẹ o kí ló dé gan pàápàá ṣé kó máa gbọ́ òun àtà lórí ọ̀rọ̀ olóyè yẹn. yóò ṣe ní jadélé mami yóò ṣe ní jadélé ó ti Adédoyin ló máa jadélé ọmọ tó ní gbéraga ọ̀sìn yẹn. ọ̀dà dúró de tọ́ọ̀nù ẹ dúró de tọ́ọ̀nù ẹ. mi ò lè dúró de tọ́ọ̀nù mi. kí ló fẹ́ ṣe gbàdọ̀ kí ló fẹ́ ṣe gbàdọ̀ tó máa torí ẹ̀kọ́ rẹ̀ dànù ni kí ló dé gan. mo ṣẹ̀bẹ̀ ẹyẹ fífi apá mi ọ̀tún igbóbi kìlẹ̀ jẹ ẹyẹ fífi apá mi òsì igbóbi palẹ̀ jẹ èyí máa fi rìn gìrì tó torí ọ̀gbọ́n ọ̀wálé ayé igbóbi palẹ̀ jẹ. ó ṣe báyìí o. Mami, I'm stupid. Adédoyin Sọlá ọkọ mi. Táìwò tún lè lé ilé tó lágbára màmí nìyẹn máa ṣe. Ṣé wo mọ̀ yí pé ọmọ inú ọgbà ni ọ́ ni? Ọmọ inú ọgbà kan ò sì lè ṣùṣù yọ láéláé, ó ṣe é wọ̀. Màmí, ẹ̀yẹ ṣeré bàbá ò láyé dé bí. Ó mọ̀ pé oyè adélé ilé tó fẹ́ jẹ ipò àgbà ni n ò sì lè gbà kó o ṣubú torí ojú kẹpa ojú kéré igi èsì ìjà kó domi inú àgbọn nù n ò fẹ́ kí jì kankan dọ̀ọ̀nù bẹ́ẹ̀ ni. àṣẹ ni kò ní ṣàìṣẹ aṣọ agbára mi dà. nítorí orí rẹ ti dorí àpèsè látòní lọ orí báyìí lẹja fi lábú orí làgbó fi kàn orí lewúrẹ́ fi jalè kò ti dorí bẹ́ẹ̀ni wọ́n bá fọ̀rọ̀ rẹ Adédoyin àfàtì nítorí pé gúnugún kẹrin ti fámọ rẹ lórí àfàtì àkàlàmọ̀gbọ́ ìkan ìrántí kúmọ rẹ lósùn àfàtì ó yá mọ tẹ̀lé omi báyìí ló kún lomi bojú afárá. Omi báyìí lomi bojú afárá. ìgbín bá ìṣẹ̀fà rẹ̀ gbí tó kú bọ́ọ̀rùn. Ìgbín bá ìṣẹ̀fà rẹ̀ níbi tó kú bọ́ọ̀rùn. àwọn ẹṣin náà sáré rò gólóńtó làlújá. Àwọn ẹṣin ló sáré gólóńtó làlújá. Ọ̀yà gbọ́ ọ̀yà sá lọ sílé rá. Ọ̀yà gbọ́ ọ̀yà sá lọ sílé rá. Ṣàngó gbó sá lọ sí Kòso. Ṣàngó gbó sá lọ sí Kòso. Ọba àlùfọ́n gbó sá lọ sóde Tẹ̀rìn. Ọba àlùfọ́n gbó sá lọ sóde Tẹ̀rìn. Ìgbà táwọn ẹlẹ́yẹ gbọ́ wọn sá lọ sí Kókó Ogi. Ìgbà tẹ́lẹ̀yẹ gbọ́ wọn sá lọ sí Kókó Ogi. Ọ̀rúnmìlà gbọ́ sá lọ sí Mọ̀rún Àpá. Ọ̀rúnmìlà gbọ́ wọn sá lọ sí Mọ̀rún. Lọ́dún Elédùmarè.
Elédùmarè ní kí ló dé o. Elédùmarè ní kí ló dé. Ó ní ilé ayé ti dàrú. Ó ní ilé ayé ti dàrú. Elédùmarè wá fún onírùkẹ̀rẹ̀ méjì yẹlẹ́ntù. Elédùmarè fún onírùkẹ̀rẹ̀ méjì yẹlẹ́ntù. Ó ní tó bá ti dóríta mẹ́ta àsálú ayé. Ó ní tó bá ti dóríta mẹ́ta ìsálú ayé. Ó ní kó jó sọ́tún. Adédoyinsọ́lá ó yá jó sọ́tún. Ó ní tó bá ti dóríta mẹ́ta àsálú ayé kó jó sósì. Ó ní tó bá ti dóríta mẹ́ta ìsálú ayé kó jó sósì. Adédoyinsọ́lá ó yá jó sósì. Ó ní kó wá yanu kótó ìkótó. Ó ní kó wá yanu kótó ìkótó. Kórin awó kó sí lẹ́nu. Ó ní kó sọ pé mo fewé àrùn sáhùn jẹ́, mo fewé àrùn sáhùn jẹ́, ọ̀rọ̀ gbogbo ò gbọ́dọ̀ hún mi, mo fewé àrùn sáhùn jẹ́. Adédoyin ó yá. Mo fewé àrùn sáhùn jẹ́, mo fewé àrùn sáhùn jẹ́, ọ̀rọ̀ gbogbo ò gbọ́dọ̀ hún mi, mo fewé àrùn sáhùn jẹ́. Ó ti móye jẹ ìwò pápá ìwò náà kò sẹ́ńtì bọ́ọ̀dù tí mo yé jẹ nítorí ẹ̀rù lọ wéréké báyìí lórúkọ àpèfá ẹ̀fà dẹ̀yìn lórúkọ àpèsò ọ̀dàrà gbogbo ẹ tí ń bá ń bọ́ọ̀dù pé dáríwò yọmọ darí wọn sọ́run dáríwò. Kábíyèsí o ọba Adédoyinsọ́lá ọmọ gbèrè olúmọlá ìmọ̀ kí ń gbéra nílẹ̀ rẹ̀ òdìdè gbèrè ọlá ọmọ oníkùbùsù wọ ìmọ̀ kí ọmọ olóró wò léegun ìmọ̀ kí ní àdínájà oògùn ọmọ ìfọwọ́ dárídárí o ọlọ́bùrọ̀ ní ìkẹ́ni ìmọ̀rìndé bàbá bàbá ẹni lọ ọmọ òrùnà aká àtàrí gbàngbàngbàn gbèrè ọ̀gá ní ìkẹ́ni ìmọ̀rìndé lákọjá wọ́n ní kí ní bẹ̀rẹ̀ àwọn bàbá yìí kìkì wá títí ìdí ní ẹrù oògùn wọ́n ní ẹ̀ máa fi ìwọ̀ kàn mí o ó ní ẹ̀ máa fi. Kábíyèsí o kábíyèsí o àkú ìnáwó náà kò gbọdọ̀ yẹ wájú bẹ́ẹ̀ lọ. Àwọn èrò pọ̀ yàtì. Ó kọjá ń tààrù. Ó kọjá ń tààrù. Kódà ìyàlẹ́ ńlá ló jẹ́. Àwọn èèyàn wa àwọn ọmọ ọba tó kù àwọn àpapọ̀ kìí. Kábíyèsí àwọn ọmọ yìí gbìyànjú láti. Ẹ̀gẹ́gẹ́gẹ́. Àti àárọ̀ báyìí wọ́n ti dé adílẹ́lá ìjọ mọ́kànlá lọ́tọ̀ lọ. Àwọn wo nìyẹn? Àwa ni Adéṣẹwà ọmọ oyè. Kábíyèsí àwọn ọmọ oyè ni ṣẹlẹ àwọn ọmọ yìí wọ́n máa gbìyànjú lánàá ojú yín tó dínà ìjẹ́rí wọn o wọ́n jó láti àárọ̀ tán ti dé aago mọ́kànlá náà tó lọlé nígbò sì tún di láàárọ̀ yìí wọ́n ti dé sọ ti dé wọn ní wákàtí kan mo ṣáà nìkan jókòó pé kábíyèsí máa bọ́ ọ̀tà kábíyèsí wọn ní káwọn wá kí yín pé ẹ kú ìnáwó àná o oyè àmọ́rí o kò yẹ nígbà ṣe mọ àbí kí lẹ wí. ohun tó sọ náà ni. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀yìn pé kẹ́kẹ́ mi. Bẹ̀ wọ́n bá gbọ́ mo bẹ̀yìn wọ́n mẹ̀tọ́ wọn ní ọ̀gẹ́ yájú sí yín kábíyèsí àyè báwọn ni wọ́n tó bẹ́ẹ̀. Ìyálóde kábíyèsí. Tẹ́ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wọn pé ẹ wá kí kábíyèsí. Nǹkan tó ṣẹlẹ̀ ní wípé bẹ́ẹ̀ ṣe dé yẹn náà lè kú gírí a máa pò wọ́n náà ní pé ẹ wá kí kábíyèsí. Èmi náà mo ní kí wọ́n rọra o pé kábíyèsí ò fẹ́ gírígírí o kábíyèsí ò fẹ́ bí èèyàn bá ń bẹ́ bí ọ̀yà ara kábíyèsí ò gbà ohun tó fa nìyẹn. Òun lẹ ṣe ríra dáradára níwájú mi. Ibo lẹ ti já wá náà. Ṣé mo mọ̀ yín rí ni? Are you guys okay? Iwájú ta nílẹ̀ tí ń sọmọ oyè. Ta ló fi yín joyè òfò? Ẹ wá gbọ́ o. Ìyálóde. Kábíyèsí. Ẹ má yẹ kí inú bí mi. Inú gbọdọ̀ bí yín. Àwa wí tán. Ẹ láwọn ọmọ oyè. Àwọn ọmọ oyè játijàti wo. Ẹ wá gbọ́ o. Báyìí ni mo ṣe máa ṣe nǹkan mi kò yí padà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Èmi ò bá yín fi ọwọ́ olórí burúkú kankan wẹ ọwọ́. Yes. Bí mo ṣe máa ṣe ìlú mi ni mo ṣe máa ṣe. Kò dẹ̀ sí èyí tó kọ́ yín. Tẹ́ ẹ̀ bá wá lè fara mọ́. Ẹ kúrò ní ìlú fún mi. Bẹ́ẹ̀ ni àwa wí tán. Wọ́n lẹ̀ ń jojú ẹlẹ́lẹ́yà dago mọ́kànlá. Ẹ rí pé ní tìjú. Ṣé ẹ̀ níran ni? Torí tẹ́ bá níran ẹ̀ ní kíjó mọ́lẹ̀ látàárọ̀ kùtùkùtù títí dago mọ́kànlá bí ẹni tí ò níṣẹ́. Ẹ kúrò níwájú mi torí inú yín bí mi. If I descend on you guys, ẹ ní like ẹ. Ẹ̀yin náà ẹ jáde. Àníkẹ́ ẹ máa lọ àwọn ọmọ ogun mi dà.
máa dá yín sínú túbú. ẹ má joyè alábùkù ṣé n kò ṣe léyìí. kábíyèsí ẹ má bínú wọ́n ti lọ ẹ mójú ẹ mọ́ra wọ́n fojú sàn fara sọ ẹ ń gbọ̀n pẹ̀pẹ̀ bí ewé tí ojú omi. kábíyèsí èyí ò fẹ́ sọ ṣojú àwọn ọmọ yìí ṣé ẹ mọ̀ pájọ sọ gbogbo àná yẹn pé kẹ́ ẹ fà wọ́n mọ́ra kájọ ṣe ìlú papọ̀ kí gbogbo nǹkan lè máa lọ. àjọsọ bá ṣe sọ sínú nìyẹn. kò sí ọwọ́ olórí burúkú wo lẹ́jọ́ fẹ́ fi wẹ́wọ́ papọ̀. ẹ jẹ́ ṣú ara yín kẹ́ má ṣì sọ níwájú mi kí má bàa dá sèré àtẹ̀mọ́ ẹ̀bà regret nílé ayé yín fún yín. kí ni gbogbo pàlàpàlà yìí ẹ fi ọwọ́ wẹ́wọ́ anyway máa tó tún pé ṣe bá gbàyà ní ẹ̀gbọ́n àbí máa kan yín gbọ́n alágbádá òfò. kábíyèsí ìmọ̀ ní kọ́ọ̀lù. kí ló wí? ìní kọlù wèrè. ọ̀rẹ́ mi hello ọ̀rẹ́ mi báwo ni mo ti miss ẹ because wọ́n fúnra ara ẹ miss yes mo ti jáde lé ọwọ́ mi ti tẹ̀kùdà adẹ̀ ti tòjébo ló ṣàlọ́wọ́ ó kú bàbá ńlá kú bàbá ẹni tí ó bọ́ lọ́wọ́ mi yes má bọ̀ nílé ibi gangan láyé ẹ torí o ti ní post láàfin mi báyìí ni mo dẹ̀ ṣe máa ṣèlú mi kó yí padà yàtọ̀ sáwọn àgbà òṣì àgbà yàrá dáradá alátẹnujẹ aláìníròònù àfikọ́ jókòó towó òlù. kábíyèsí. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi má bọ̀ o bó ṣe máa jẹ́ nìyẹn. ìyálòde bàbá ìrẹsì gbígbóná wà o àti àmàlà fẹ́lẹ́fẹ́lẹ́ yìí kí n bá nífẹ̀ẹ́ sí. ṣáyé ìfẹ́ bàjẹ́ àbúrò ìbùkún mi. ó mọ̀ gbóná mi kí jẹun kí tó lọ ni. bí bá dìde máa fún ọ nígbà tí wọn máa yẹ pẹrẹpẹrẹ ní olórí burúkú orí gọgọ àfi bí ẹ mọ ìyá ẹ ló fún ẹ nù. olóyè ìyálóde orúkọ ẹ tẹ. àwọn wẹ̀yìn náà. àbùkù yìí pọ̀. ẹ mojú ẹ mọ́ra ni bó bá jẹ́ mojú ẹ mọ́ra ẹ mọ̀ kò mọ́ wọ̀nyí. Détò kí ló sọ pé ó ṣẹlẹ̀ gangan náà torí kò yé mi. Màmí tá a bá tún orúkọ míì tá a lè pe ẹ̀sìn òun la ṣe láàfin lẹ́nu. Adédoyin tẹ bá rí bó ṣe wọ́ wá ńlẹ̀ tuurutu èmi àtàdéṣẹwà tẹ bá rí bó ṣe wọ́ wá ńlẹ̀ tuurutu ìyálóde ló tún wọ́n sọ f'Adédoyin pé àwọn ọmọ òye máa ní àwọn adélé yẹn máa ní ó lóun ò mọ̀ wá rí o ká kó sì kó láàfin. dáàmì ò ní jẹ́ kẹ́ ṣòṣì Adétọ́n ó mọ nǹkan tí mo fẹ́ sọ ṣé wọn pé Adédoyin ó ṣẹ̀górí àpèrè ni ó lè jẹ́ pé àwọn èèyàn ti pọ̀ jù tó ń wá sí pálásì èrò tí lè pọ̀ jù ni ó ṣe ṣe bẹ́ẹ̀ fún yín ó máa ṣe sùúrù fún mi ni o mo mọ nǹkan tí máa ṣe o máa lọ rí ìyá ẹ̀ máa lọ fọ̀rọ̀ yìí tó létí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìyá àárín mi bò bí ìrùn àmọ́ ní orúkọ téèyàn máa sọ ọmọ ẹ̀ inú ẹ̀ ló ń gbé. Màmí inú náà ló máa ń gbé màmí ṣebí ńgbà tí Adédoyin fẹ́ gorí oyè inú yín náà ló wà kó tó di pé mo bọ́ sí. kò sí problem ẹ mọ màá hàtì bí pé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bí pé ẹ mọ ń pa ẹ nǹkan tẹ́mi ò láìkì nìyẹn Màmí ẹ mọ ń pa ẹ ẹ dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ wọn wá wo wàhálẹ̀ tuurutu mi ò rọ́bà jẹ mi ìrádélé jẹ mi ò rólóyè jẹ ẹ má wo ṣé mi ò wá ti dó lórí ẹrú mo ń sọjọ́ kìnìún àná pé lórí ẹrú ni má dà ṣé mi ò ti dá. ó Ọlọ́run ní ṣe ẹ́ lẹ́rù ẹ ní ṣerú ara yín lágbára Ọlọ́run ẹjọ́ máa túkọ̀ pálásì yẹn ni torí àjèjì ò lè wá bá wa jẹ oyè ní bíbá yìí ṣe sùúrù ọkọ mi torí Ọlọ́run máa lọ rí ìyẹ́ ẹ̀. kí tí máa tiẹ̀ ṣe bẹ́yìn náà ṣe ṣàwọ onúdénú èmi náà ti ṣàwọ ẹnu mẹ́nu ẹja jọ máa pín ẹ̀sìn náà mi ò rọ́bà jẹ́ mi ò lóye ìfẹ́ fálá Adétọ́n. ẹjọ́ Adékò ní orúkọ mi o. Adétọ́n ó fi mí sórí ìjókòó wọlé lọ. sọ̀rọ̀ ilé ìjó tọ́ ṣá Dédoyin Sọ́lá
ọmọ ẹ̀dẹ̀ ti gùn kọjá ewé tó bá jẹ́ bẹ́ẹ̀ ló sọ ọ́ èmi àti ìyá àfojú kanra. ẹ pa kiri ìwọ ní dáadáa gbòòrè ṣé nǹkan ṣe yín lórí ṣé nǹkan ọ̀dààmú yín lórí ẹ kọjú sápò ni àbẹ́fẹ́ sọ pé ojú tẹ́kẹ́ fi ríran òun lẹ́bí ń tẹ̀lẹ̀ ṣé bá ṣe wọnú ilé ńlá ṣe jáde ẹni tó bá tó fi ọ̀pá kan ìlú nù yín nínú ìkìlù rẹ̀ ọjà nǹkan ṣe yìí ni ẹ rí wá pàtí ìyàtọ̀ bá ṣe bọ́ta yìí ṣé bá ṣe wọlé la ṣe bọ́ta ẹ̀yin ò ẹ lójú lágbárí rárá rẹ̀ ẹ má jẹ́ káyọ̀ gbàdó ẹ má jẹ́ kí n fi ṣépè fún yín. ẹ wò ẹ̀yin èèyàn mi nǹkan ti ṣe wá o nǹkan ti ṣe wá o gbogbo ọba tá a ti lò gbó nílùú yìí ó níye kò sọ́ba kan tó gbàlẹ̀kẹ̀ lọ́rùn wa àfọwọ́ wa rí ẹni àwa fi jáde lé lásán lásán ló wá gbàlẹ̀kẹ̀ lọ́rùn wa ló tún gbà tó ló ń sọ fún wa pé àwa ti dàgbà ju ẹni tó lè bóun ṣèlú lọ nǹkan ti ṣe wá ẹ fúra o. Lukosi ọ̀tún ṣé ẹ rí i pé ẹ̀kọ́ ti fojú mímu àbọ̀ báyìí ẹ dákun adelé tá a fi dé lẹ́dùn oyè tí ò tí ì pọ́sẹ̀ méjì ẹ ti ń gbàlẹ̀kẹ̀ lọ́rùn olóyè tí ń ro olóyè ẹjọ́ bá yá yóò ní òru wá mú ní káfíńdù lẹ. ẹ máa gbọ́ ẹ jẹ́ ń sọ yín bí ṣe ń ṣe mi ó dàbí pé èmi ń rí bíi pé kíní yìí bí ìgbà tẹ́ pé mo wà lójú oorun mò ń lálà ẹ jẹ́ kí n mọ ikàn jí mi ẹ kàn tẹ́ mi pẹ́ báyìí. wọn náà jí ọ̀tún ojú ayé ló wà. òsì lójú àlá àfin láwà wọn ti rò àlóyè kò sí lẹ́kẹ̀ lọ́rùn. real life láwà yìí. kódà bá a lòdì yìí bá gbà. wọ́n gba lẹ̀kẹ̀ ọrùn wọ́n tún gba tọwọ́ lójú ayé wa tá a sì lájúlẹ̀. mo dáràn èmi mọ̀ rò pé mọ̀ ń lálẹ́ àtẹlẹ. ẹ wá rí ibi tọ́rọ̀ dé yìí ṣé ẹ ti wá rí pé ìdúró òsì bẹ̀rẹ̀ òsì bí ẹni tó gbódó mi. ẹ wò ọ̀rọ̀ pàǹbù rẹ̀ pé kàn lélẹ̀ ẹ jẹ́ ká lọ ọmọ tá a fẹ́ ṣe sí bá a bá fẹ́ kí lu yìí ó bàjẹ́ o ẹ ká mọ̀ jókòó wo. ẹ wo ọ̀rọ̀ tó bá ti kọjá ẹ̀pọ̀ ẹ̀rín là á fi rí lókun. ẹ wo bí àtẹkùn àtẹ̀rín ṣe rí ebi ní pààyàn bákan náà ọ̀rọ̀ amọ̀dùn yanjú ra wọn lọ́wọ́ ṣe rí tọ̀dọ̀ tèmi oyè ilé bàbá mi lúkọ̀tún tí ń jẹ́ ilé bàbá mi tí mo jẹjẹjẹjẹ tó bàbá mi jẹjẹjẹ tẹ́ ẹ kàn mí kẹ́nìkan wá gba ìlẹ̀kẹ̀ rẹ̀ lóko lọ́rùn mi wọ́n gba oyè mi padà èmi ò ní gbà o n kò ní gbà o. ọ̀tún sọ padà. lúkọ̀tún. sọ padà wílẹ̀ ó yẹ ẹ̀dà pọ̀ yín náà ẹ̀dà ọ̀pá yín wọ̀ yín náà ẹ̀dà alẹ́ ẹ̀dà alẹ́ ẹ̀dà alẹ́ ẹ̀dà pálẹ̀ ẹ̀dà pálẹ̀. ṣé nǹkan ò ṣe yín dá ṣé nǹkan kan ò dá yín láàmú. àánú ò jiyàn. ìgbàdàn ẹnì kankan kọ́ fọ́ mọ́ pa mọ́ o à ń bá ìbínú bọ̀ láti inú ilé nǹkan kan ṣe wá nínú ilé èyí tó wá ń fi kú fún wa ẹ wá ń sọ fún wa pé àrọ́bà mi lọ́ọ́ bá ka ẹ tó ń lò òwe ẹ dákun sí ọba ló fi àjà ni àbádé ni ẹ̀yin náà tó wá tó wọn ìtí alábàgbé ní ṣẹlẹ̀ kéékèèké yóò mọ gorí ẹni ẹ máa gbà mí o ẹ máa gbà mí o sẹ́ẹ̀rì tí má gbọ̀n kankan bẹ̀ ń àyàgálù ni yéé ṣe pè fún ẹ. dípò ọkọọdún wọn ọba tiẹ̀ dorí kodò sí ẹrí lẹ̀kẹ̀ lọ́wọ́ ẹrí lẹ̀kẹ̀ lọ́rùn alábòsí ni. àyàgálù ò ní pè yín. láìsẹ̀ pé bá a ṣe wọnú ilé bá a ṣe jáde ẹ lójú rárá ni dáadáa dá o sí ẹ mọ tí wọn lu ìlú tí ó dùn. já lọ jà ọ̀tún ẹranko ìlú tí ó dùn ẹranko ní ìlú wèrè tí wọn lu tí ó dùn. já lọ ẹranko ní. CSO. Kí ló dé tí Adélé ṣe bẹ́ẹ̀ fún àwọn olóyè? Wọ́n wá ní kẹ́ máa fa ilẹ̀kẹ̀ mọ́ wọn lọ́rùn ìwà àti kejì ẹ̀ wá ń fa ilẹ̀kẹ̀ mọ́ àwọn olóyè lọ́rùn bíbẹ̀ tí ẹ̀ mọ̀ wọ́n rí. Kódà. Sọ mọ̀ báwọn bàbá wọn ẹ̀ di ẹ̀ funfun ni wọ́n mọ̀ ra wọn lágbára. Lóòótọ́. Tó sì máa wọ̀ ojú bọ́ọ̀lù ò sí gbọmọ lọ́wọ́ ẹ̀kọ́ lọ. Ṣẹ́yìn ò rí pé àṣejù Adélé ti ń pọ̀ jù. Gòrògòrò wọn ń pọ̀ dúdú wọn dẹ̀ ń láta. Èmi náà kúkú rò gbogbo nǹkan tó ń ṣe yìí kọ́wọ́ yìí máa padà lẹ́yìn o. Ìgbà wo ni ò ní lẹ́yìn? Kò lè lẹ́yìn. Kò lè lẹ́yìn. Tàbí wọ́n gbèsò lè ṣe tí ò ní sọ́pà kan ní. Ipò la pé agbára. Bó bá ṣe ń ní ìjọba ní òṣìṣẹ́ ìjọba rẹ̀. Àbí? Bó bá gé èmi kankan mo wà lórí àlefa bí mo ń jáde lé àbí mo ń jọba. Jìbìjìbì. Nǹkan kan gbẹ́sẹ̀ lẹ́yìn méjèèjì. Wọ́n gbẹ́sẹ̀ lé ọ. Orí rẹ burú. Ìwọ kíní burúkú tó rí rádaràda ẹ̀ tí ẹ ó tanú ọgbà yìí. Ó máa wọ nǹkan náà. Bàbá rẹ̀ ó ta.
tí ẹ ó ta tí ẹ ó ta. kórì ìlú sàn kí ni burúkú tó rí dáadáa. tí mo ní ẹ tọ́wọ́ nu imagination. kí ni kórì ẹ bù. ẹyẹ níranù mo ní ẹ tọ́wọ́ nu imagination mi. níranù dandandandan wíìrì ẹlẹ́dàá mi jẹ́ kí imagination mi kó go to rí àbíbọ̀lọ́ sí mo sọ dream come rí kálá mi sàwá sí mo sẹ ẹlẹ́dàá mi dákun ipò ọlá wù mí dákun ẹlẹ́dàá mi jẹ́ ń dé pọ̀ ọlá kíkẹ́ mi náà bá wọn tọ́wọ́ nu ọlá jẹ́ ń jádùn ọlá ọlọ́run jẹ́ ń jádùn ọlá. àbí wọn gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ni Adélé gbàlẹ̀kẹ̀ lọ́wọ́ yín kábíyèsí gan tọ́jọba kò gbọ́dọ̀ sọ pé àwọn olóyè dàgbà jù kó rọ̀ wọ́n lóyè ká tó wá sọ pé níta fi jáde lé ẹjá béèrè kan lọ yín o sáyẹdé ládé ni. Adélé náà ló jẹ. Adélé náà ni Adélé náà jẹ. ó sì gba ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. ọgbà o. ta ló wá ń gun fún tó ń tẹ̀ fún. ó rí ara rẹ̀ bí ẹni pé bóyá kò sẹ́nì kankan tó tó mọ́ o. abẹ́rẹ́ pé dùndún ọmọbìnrin náà ti ń láta jù báyìí. kódà tá àjọsìn ní ńlá bó bá wá má tá àjọsìn yẹn bẹ́ẹ̀ yóò fẹ́ sí àwọn olóyè lójú yóò bẹ̀rẹ̀ sí í dàlúrú ibi tó dé lóró nínú. bàbá wo lọ́mọ tó jẹ́ wípé akádúpẹ́ lọ́wọ́ Olódùmarè ni àtàwọn tó tẹ̀lé dúró tí ò tí ì jẹ́ kákájọ rìn láàrin papọ̀ kọ́ pé ibi tí ń bọ̀rọ̀ lù yìí lọ ọlágbára ojú ẹ̀ ń tú bí ejò báyìí ànígbà tó wọ olóyè ọ̀tún mọ́ra báyìí tó lọ tírín lọ́rùn báyìí tó tó fẹ́ jẹ́ ọgbọ́wọ́ kẹ ẹ̀rú gbà pé yọ sọ ọ̀tún lé ìgbàanu ni àbí kí ni. àṣìpà kí ló dé kí ló ṣẹlẹ̀ èmi tọrọ ṣẹlẹ̀ sí ìbá ọ̀rọ̀ tọ́jọ́ ṣẹlẹ̀ sí gbogbo wa ìbájọ́ wà ń bẹ̀ ni. ṣé èmi ò sọ fún yín pé kẹ́ ẹ bọ́lẹ̀ kẹ́lẹ̀ fún wọ́ọ́rọ́wọ́ n ò sọ. kò lè rọrùn báwọn o ológbò tí ọkọ àkèrè tójú tẹmú rẹ ní ọwọ́ ní omi o. kí ló dé oyè tẹ́jẹ́ ń dilé bàbá tèmi ó ní olùkọ̀tò ìmọ̀ bó ṣe ṣe pàtàkì sí yín lọ́dọ̀ tí yín o. tí ọba jẹ́ pé àwọn awíta láì wù ẹ́ ní ọmọ ìwà oníwà kẹ́ ní wù tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wù wà tẹ́ kò sí wà kankan tó fi pamọ́ síbi kankan gbogbo wà tí ń wù náà ní ń wù láti kékeré rẹ̀ tó wù lórí oyè náà ní sí ń wù lọ. ọ̀sẹ̀ ibi tó ṣe sí ni o tí ọba ṣe ibi tó ṣe sí tí ọba ẹgbẹ́ àwọn gidi kan kú rẹ̀ tí wọ́n gba kéde lọ́rùn mi sẹ́mi náà wà rọrùn bá ní. ìwọ̀n àgbóyè lè bàbá mi tàbá. àwo gbogbo wa tọmọ ìlú hù pátápátá ìwà máa jayé orí mi o mi ò mẹ̀yìn ọ̀la òun ni wà tó ń hù. ẹ wá rí ẹ mọ̀jẹ̀ àgbàlá yìí láti tàjé káyé ìdí ní èrè tá a fi gbọ́dọ̀ tètè gbégbèsè lórí ọ̀rọ̀ rẹ̀ olúwo àwọn àgbàlagbà ní àkàrà wò ń pa ló kápẹ́ ẹ̀pọ̀ gírí káfí yangan sán yangan ní mọ̀ dá yangan la ọmọ òun kò ṣe é mú báko kò ṣe é fọwọ́ yẹpẹrẹ kó tẹ bá ní ká máa jọ wòóràn báyìí táyé bá tójú àwọn àgbàlagbà bàjẹ́ àwọn mọ̀jẹ̀ sí òfin wá ṣe yẹ̀yẹ́ o wọ́n láwà láàmú wá wò ó fúdi eléyìí ẹ tètè gbégbèsè ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aláwo pàápàá jùlọ olúwo ìlú bíi tiyín báyìí ẹ tètè gbégbèsè lórí ọmọbìnrin Adélé ń wò bí bẹ́ẹ̀ kọ́ kọ́mọ lọ lè gbé Adéṣẹ̀mbáyé kọ́mọ lọ lè gbé tàbá àwọn èèbò àwọn èèbò sì yà wòrè ní ẹ bá ti gbé wò báyìí tẹ́lẹ̀ wọn kílò rẹ̀ báyìí tẹ́lẹ̀ pé rọ́gbò òdìrè àmọ́ rí kankan lára rẹ̀ tó jẹ́ spiritual something yàtí náà máa ń lọ́la yóò tà ní. ó ṣeé ṣe kó gbé Adéṣẹ̀mbáyé ìlú wa kó gbé ta lójú ti tèmi èmi ò wá ní lájú mi lẹ̀ kí ọdẹ àfijẹpẹjá tiẹ̀ kó fún gbajúmọ̀ tí wálé kò ló jẹ torí bílù bá dáa àwọn awòlú ni wọ́n yìn bílù bá sì kọ̀ bí ọ̀bá dáa àwọn awòlú ni wọ́n sọ pé wọn ọmọ wa wù kó tó di pé ọdẹ àfijẹpẹjá rẹ̀ ó fún mi lẹ́kọ̀ọ́ ló jẹ wọ́n wọ̀gbọ́n dá sọ́rọ̀ rẹ̀ tó bá kọ̀ lógì ẹ̀yin olóyè wọ́n fọ́ lẹ́kọ̀ọ́. bàbá wo gbogbo páyòwù tó bá mọ̀ pọ́nsà tètè ṣe ní ọwọ́ ìpẹ́nsà kékeré o torí pé Adélé yìí ọ̀ya wèrè gan ni o bígbà tí wọ́n máa fa kinní tí wọ́n máa fa òun ìlójú rẹ̀ ṣe mọ̀ tú bí ojú ejò báyìí ilé wo. Ládélé sọ́yà wèrè tó yùn. ọkọ̀dà ojú ti màálù lọ. ṣúgàjà. Fọlá mà dà gan-an ó dà gan-an àwa dẹni tó dúró de adé tó yìí. Stop playing orí adé màlá pé ibi tá a bá pè lórí a kì í fi tẹ̀lẹ̀ ṣé òun wáìnì ni. orí sọ. bẹ́ẹ̀ ni Ìpọ́lá dà
anyway mi tẹ̀lé wait láti rí Adédoyin kókó bọ́ síta kí n rí ojú ẹ̀. Stop ṣe bẹ́ẹ̀. Adele tia, you will put some respect. O kò ní pè bẹ́ẹ̀ yẹn Adédoyin. Ṣé o wine ni? Adele tia. Ó dáa o, mi lè wait láti rí Adélé ká ṣe kábíyèsí o. Ó ga o. Ọlọ́run, ṣórí tèmi náà lórí àpèsí o. Ẹ kú ìkàlẹ̀ o. Ẹ rọra o. Kábíyèsí sọ pé kí n kí yín o. Wọ́n ní ẹ kú ìjókòó. Ó ṣé. Wọ́n ní kí ẹ má bínú pé àwọn máa tó yọjú sí yín. Ó ṣé. Kí wá lẹ fẹ́ jẹ, kí lẹ fẹ́ mu? Tí ẹ má bọ́dà ń pa nǹkan tá fẹ́ jẹ tá fẹ́ mu. Àwa ò kí ń ṣe ará àta. Ará alẹ́ ni wà náà, àbí? Ìwọ ló fẹ́ jẹun, ṣoré mi, àbí àti wo, àwa fẹ́ jẹun. So gbogbo oúnjẹ tó fẹ́ sè, a fẹ́ jẹ, a fẹ́ mu. Make sure pé búrọ́kọ̀tọ̀ ó wà ní oúnjẹ yẹn. Anyways, ẹ wò ṣe ní ìgbìdìdì tí ìgbìdìdì bá wà mi ò mind. Bẹ́ẹ̀ni. Ẹ ti bọ́ ẹ ṣe. Àbọ̀ ẹ ra. Èwo ni ti fún lọ ṣó fẹ́ kí n bọ́ ọ̀rẹ́ mi náwó ẹ̀ jọ torí Ọlọ́run jẹ́ kí n jẹ́ ara mi àfi ọba láwà. Kábíyèsí o, ọ̀rẹ́. Àti Ramon, ṣé fẹ́ tẹ ìṣẹ̀ṣe lójúmọ́lẹ̀ ni? Nílẹ̀ Yorùbá èèyàn kì í ọ̀gì ọba, èèyàn máa ń dọ̀bálẹ̀, èèyàn máa ń kúnlẹ̀ fún orí adé ni. Kò burú, kábíyèsí. Ẹni tí mo lọ, sọ àlè bọ́ọ̀rẹ̀ wa sọ̀rọ̀ mọ́, àlè rọ́ọ̀gì ẹ̀ mọ́. Kò yé mi o. Ẹnu òṣì sọ́hùn, ẹjọ́ pa ẹkú, àfi kó máa ná inú ṣọṣọṣọ wá, kó máa dá sẹ́jọ́ tí ó kù ẹ̀. Kí n tiẹ̀? Shut your mouth. Fẹ́ máa dẹ́rù bá àwọn ọ̀rẹ́ mi wájú mi. Bóyá kò mọ̀ bá ṣe jẹ́. Ẹyin tí ọ̀rẹ́ mi. Báwo ni? Ó ga kábíyèsí. Bó ṣe fine, you looking good. Good to see you again. Ẹ pẹ̀lẹ́, ṣé journey yóò wá stressful? It was fine, kò lè kò sí problem, mo lọ smooth. Ẹ mọ̀ péjọ coronation mo ti rí yín láàfin. Coronation ló sọ bẹ́ẹ̀. Àpè táwọn yìí rẹ̀. Nílùú ìgan wọn mọ̀ pé kò sẹ́gbẹ̀ tó jọba tó ṣe irú coronation yẹn. Ṣé ń wáìnì ni? Ṣé ń bẹ́ àbọ̀ ń bẹ̀bẹ̀? Omi ilẹ̀ gbígbé. Ó pọ̀. Ẹja fífún ó pọ̀. Ìṣó. I know right. Ẹ̀yin náà mọ̀ náà. Ó ti pọ̀ jù pé kó máa fi ilẹ̀ lọ́nà lò. Ṣọlápé ńkọ́? Ṣọlápé wà òkè. Àmọ́ gba kọ̀ọ̀kan, wọ́n dẹ̀ pé lọ clear àwọn kọ̀ọ̀kan, ó wá ní ìmọ̀dé ti next week. Oh, that's fine. Ẹni tèmi kí ló ṣẹlẹ̀ sí tébù empty? Ṣé ẹ̀bẹ̀ nǹkan tẹ́ fẹ́ jẹ ni? Ilé ọba lẹ́wà náà. Àwa ti wá nǹkan táwọn máa jẹ wọn pé mi tùfú náà ràn. Mo ti ọ̀dà lọ́kọ̀tọ̀ ńlá mo ní ọba ń gbé wá. Èmi náà béèrè fún ìgbín. Ó mọ̀ pé mo like ìgbín dídín. Okay, tẹ́ bá ti jẹun tán, ẹ freshen up, ká wọ gbòòrò lọ, ká máa club lálẹ́. You don't mean it. Mo jẹ́rìí ọ̀rẹ́ mi. Club ẹwà náà. Ẹ ní sùúrù o. Ibo ni Adélé ti ń lọ club èmi ò gbọ́ rí o. Ẹ jọ̀ọ́, ṣé ọba náà máa ń lọ sí club ni? A ní olúwa bí wọ́n ń swim gan sẹ́. Ṣé fẹ́ kí n kọ̀ díẹ̀ sí i? Mo kọ̀ díẹ̀ àṣẹ sí mi. Ọmọ wò. Èmi máa club. Ìtàláwà. Ìbátúndé club yẹn. Bàtú twerk. Wọ́n bá tèmi yàtọ̀. Ó ń tọ́ lára ọmọ ọba. Kó má kú dànsákì. Ó wà lẹ́yìn ọ̀rẹ́. Mọ̀mọ́, ikú jòkó, ṣe dáadáa ni. Mo ti bá ń sọ fún Adélé wípé mi béèrè rẹ̀. Ó dẹ̀ ti kí n jókòó kí n fílà tó mọ̀ fún àwa yọjú sí i. Bó wà ní jíjẹ mímu, àbàrí wà o, elépo rẹ́dẹ́rẹ́dẹ́ àti ẹ̀kọ. Kó bá dẹ̀ jẹ́ pé kókó náà ni, yéènì náà bẹ̀. So ti yé bẹ́ẹ̀ ni. Ó ṣe kúṣẹ́. Sórí Adélé, àwọn ló ránṣẹ́ sí mi pé kí n yọjú sáwọn. N tádélé wá pè mí fún ìṣèwà mi ò tí ì mọ̀. Oúnjẹ kọ́ ló ń ṣíwájú o. Sórí ìgbà bá rí Adélé tán tí mo mọ tí mo bá wà gangan tádélé ṣe ní kí n yọjú sáwọn. Màá mọ tí bá máa jẹ. Ọ̀kẹ́ bá ti sọ̀rọ̀ tán ni a lè sọ jíjẹ. Ìfìlà tó rí mọ́ ti jú o. Mọ̀mọ́ dáadáa. Ṣé mo dúpẹ́? Kábíyèsí o!
ọba Adédọ̀yìn Sọ́lá èmi ò rọ́bà bí ọmọ máa gbà mí ní tèmi ni. ọmọ gbẹ́rẹ́ ọdún láyé mọ̀ ní ẹgbẹ́. Kábíyèsí o. Ìyálóde. Kábíyèsí. Ẹ ra ìyá wa. Èmi ni mo ránṣẹ́ sí yín pé mo fẹ́ rí yín. Mo dẹ̀ rántí pé mo sọ fún yín wípé mo fẹ́ fi àwọn olóyè tuntun jẹ nínú ààfin. Ẹ ti sọ náà kábíyèsí. Kò sẹ́ni tó bẹ̀yìn lọ́wọ́ wo gbogbo tẹ́ bá ti ṣe àṣẹ ni. Ẹ̀yin mọwọ́ wẹ̀ tí yín. Ó dẹ̀ di dandan kẹ́ ẹ bẹ́ni tó wà nípò àgbà jẹun. Àṣẹ. Ẹ ṣeun ìyá wa. Àwọn ọ̀rẹ́ mi rè. Olúwabùnmi rè. Ọ̀tún. Kábíyèsí o. Ọmọ́wùnmí. Òsì. Kábíyèsí o. Kẹ́misọ́lá. Àṣìpà. Kábíyèsí o. Abísọ́lá nìyẹn. Ìyálọ́jà. Kábíyèsí o. Kábíyèsí. Kò sẹ́ni tó bá sọ pé ẹ̀ ṣe rè bẹ́ẹ̀ ṣe ṣe ìná ló dáa. Ẹ̀yin olóyè wa oyè àmọ́rí o. Àṣẹ. Àsìkò tí ẹ wá joyè nílùú wa yìí ìlú àtùbà àtùṣẹ. Àṣẹ. Ànírógun gbóná o. Àṣẹ. a gbọ́dọ̀ bólókùnrin ẹyẹ kan lórí ìtẹ́ táyẹrẹ bá ti patikọ làgbọwọ ẹyẹ ló kọ ẹrù jẹjẹ ní gbogbo lẹkìlẹ lọ́wọ́ àwọn yẹmí ẹgbàgbà nífẹ̀ẹ́ ẹ̀yin olóyè èmi ní ká máa wò ẹ tẹjúmọ́ mi ká máa wò mí ẹni tẹjẹ bá lọ sóde òǹlàjà tẹjúmọ́ ẹ tẹjúmọ́ mi ẹ fọkàn yín balẹ̀ ẹ mọ̀ pé awújáwo lọ awọ ọmọ kí máa wo ká wọ́ yẹ́yìn wọ́n di oyè pé njọ́ tí ọmọdé njọ́ tí ẹyẹ tó bá gun ewé tábà njọ́ náà yọ̀ dàpá sun ẹyẹ ò gbọ́dọ̀ fi tábà bẹ́yẹ bá fi tábà yọ̀ dàpá sun. ẹ sọ pé ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ẹbọ ti fi ẹbọ ti dà. Gbọ́dọ̀ Ọlọ́run ìlú wa túbọ̀ máa ṣe dá máa ní ìgbà sí. Àṣẹ. Àwa mọ àsìkò yìí sì ti dáadáa. Àṣẹ. Kábíyèsí o. Ta ló ń perí mi Adérìnsọ́lá? Ìyálóde. Ẹ̀yin olóyè. Ẹ fọkàn balẹ̀. Mò ń bọ̀. Afẹ́fẹ́ lẹ́lẹ́ gbé mi rìnrìn àjò. Kò pọ̀ kẹ̀. Ó pọ̀ pa. ó ti dájú lé ọ̀run pérégedé. Àwò ìwọ ń pe orí tèmi Adédoyin Sọ́lá níbi. Ta ló gúnyán fún ẹ tó ní tọbẹ̀ òṣòro? Ta ló ń kí ẹ tí ìwọ náà yinra rẹ bí ìbọdà ni? èmi mà ní sọ mẹ́rin tán wá bá èmi tó jẹ́ pé wọ́n kọ́ mi ní dídá fáwọn ọmọ fádá wọ́n kọ́ mi ní kíkí odù mọ́mọ́dúkì wọ́n kọ́ mi ní sámùsámù mọ́ mẹ́rán jẹ bí ọmọdé ìfì nǹkan sí ọ. Àwò àánú rẹ ò ṣe mí ṣé wọ́n mọ̀ yìí pé ẹnikẹ́ni tó bá jẹ́wé tètè fẹ́ yóò ṣú mi ẹran èèyàn kéèyàn tó bá fi òkùṣù arówẹ̀ yóò fi àpáàdé eléwé ìjèwé ọ̀ra ni. ọ̀nà náà lọ tọ́ ọ̀wọ̀ ọ̀gbẹ́ ìjọ wa yí ẹ̀ ń jọ kó yí ọ lẹ́nìí eégún ò ní sílé yà kí wọ́n nà olúwa mi kò sọ́nà bẹ́ẹ̀ ni wọ́n sọ òjò tálẹ́dí bá ní tiẹ̀ lẹ̀ ni wọ́n sùn lé ooo adélé kò sí bàbá ìyálàjẹ ẹlẹ́gbẹ̀ẹ́ fẹ́ẹ́ tiẹ̀ sùn lóòrò èmi mọ̀ sí bẹ́ẹ̀. yọba àyọmọ tí wọ́n bí lọ́jẹ̀ tí ọ̀sà wo. ìyàwó pàṣẹ bá mú mi àjò bí gèrè bá mú mi àpọ̀ tútù là ń bálé olúwẹ̀rí ẹ̀rọ pẹ̀sẹ̀ là ń bálé ìpín gbogbo nǹkan tó o bá sọ sí mi lára. gbé gbogbo ẹnu rẹ sọ̀hún àánú rẹ mọ̀ sí mi adélé ìwọ wá lọ mágàdàgodo ọlọ́ọ̀fẹ́ fi mú Ṣàngó ọ yẹ kọ́ ọmọ mágàdàgodo tó mú dání yọ̀ lánàá ni àrà ò ní sọ́lọ́run kí babaláwo tẹ́wọ̀n gbà láyé níwọ̀n ọ̀yà wọ́n gbọ́. irọ́ ló fi pa wọ́n ránṣẹ́ kú falára wọ́n dáràn alára wọ́n ránṣẹ́ kú fàjèrò wọ́n dáràn àjèrò wọ́n ránṣẹ́ kú fọwọ́ ọ̀rọ̀gún àga wọ́n dáràn ọwọ́ ọ̀rọ̀gún àga alára rèé àjèrò rèé ọwọ́ ọ̀rọ̀gún àga rèé àwọn mẹ́tẹ̀ẹ̀ta di páńpá wọ́n lọ bọ́ Ọ̀rúnmìlà wọ́n sọ pé Ọ̀rúnmìlà wọ́n fẹ́ sọ ọ́ ní páńpá ayé Ọ̀rúnmìlà ní irọ́ ni ikú kan ò ní mi pa àrùn kan ò ní mi gbẹ́dẹ̀ torí pé kí ni àgbáwọ̀ rẹ̀ ní sísẹ́rí àkànmọ́lẹ̀ ní téèkàn ewé ìdí ọ̀pẹ ò tún gbérí mọ́ ẹnikẹ́ni tó bá porí mi
ọ̀run. Adélé olúmikímúyè ọba kọ́ múyè rẹ ọ̀sán pọ́kárí ọba lóde mákì kùtùkùtù wà lágbàbà lóde òyìnbó alágídí dúnlọ́gbọ́n ní báwọn lọ́jà àdìkúta àwọn àgbààgbà bulẹ̀ ọba dé lórí rẹ. fìlàlá ní òde ìwọ lọ rè gbádé ò ní jẹ nǹkan tó dáa nínú ọbẹ̀ ẹ̀yin olóyè ẹgbẹ́ lè sọwọ́ náà ẹ má bẹ̀rù ẹgbẹ́ náà mi. àwọ̀ ó ti dánú bí mi. irú náà mo fẹ́ kó bí mi. ẹ̀rẹ̀ ń gbélé yín ò fura. ó yá mo pa ní àṣẹ ẹbọ tó wá gbé ka ibi jókòó kó máa jẹ. ẹ̀fọ́ ní túbú ẹ̀yin olóyè ó ti ń yíwọ́ bọ̀ ó ń yíwọ́ bọ̀ ó ń yíwọ́ bọ̀. máa jẹ ṣé wọ́n mọ̀ wípé ọ̀pá kan ṣoṣo ni Fúlàní ní tó fi ń dẹgbẹgbẹ̀rún màálù. ẹ dákun èmi ṣe ara wọn ẹ ní sùúrù ẹ wò mí sẹ́rí nígbà tí wọ́n ti ń pèsè pèrò lórí ọ̀rọ̀ yín Adélé lèmi ti wò pé ẹni gangan ló yẹ ká fi jẹ ọba orí ò jẹ́ kí adé ó pẹ́ lórí yín bàtọ́ pẹ́ lẹ́sẹ̀ èrògẹ̀rẹ́ ọ̀pẹ̀ lọ yìí ẹ wàá pàṣẹ ní kẹrin kése èmi tèmi lè ní sọ èmi ò sọ tí ọ. Adélé ẹ má jẹ àwọn olóhùn obi èmi ti sọ pé mi ò lọ́wọ́ nú ẹ o mo ti sọ pé mi ò ṣe o ó sọ fún wọn mo ní ìbílẹ̀ gangan ni èmi ti mọ̀ yín dáadáa èmi lójú inú mo ní tìta o wọn ò gbọ́ràn o ìbílẹ̀ nìyí sáré ẹ yọ̀ǹda èmi èmi ti mọ̀ pé English àti native ni láti mẹ́rin mo ti mọ̀. Adélé ọ̀tún lọ́dà gbogbo ẹ̀ lẹ́ ó ní English ní èmi ní native èmi ní ìbílẹ̀ English àti native lẹ́ papọ̀ ẹ dákun. ẹ sáà mọ̀ ṣe wá jàmbá. ẹ má pa wá. èmi ò ní nǹkan kan tí mo fẹ́ fi kún yín ṣe àmọ́ màá fi mú yín dán rìn mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé àwo tẹ́ ẹ gbójúlé òfútù fẹ́ tẹ̀ lásán ni àṣà tí ò ní kán. má kọjá. mo ti ń jẹ. afẹ́fẹ́ lẹ́lẹ́ gbé wa rìnrìn àjò. ó dé padà kábíyèsí o ajẹjọ tútù má bí sáàkì ẹ o. Ìyálóde ẹ má bẹ̀rù àwọn àgbàyà àwọn olóyè játijàti oníjẹkújẹ òpàdéjẹ yìí àwọn ni mo lọ dá sèré àfún níbi tí mo ti ń bọ̀. bẹ́ẹ̀ ni Ìyálóde ẹ béèrè nǹkan táwọn ọkọ yín ṣe. ẹ gbọ́ ẹ̀dẹ̀ ń wò bí olúndùn ẹ gbọ́ kí lẹ ṣe. ẹ fi ẹnu yín sọ̀rọ̀ kẹ́ ṣàlàyé nǹkan tẹ́ ṣe ẹ̀yin wo lẹ́jọ́ gbìmọ̀ pọ̀. ẹ sọ̀rọ̀. mo fẹ́ sọ̀rọ̀ náà sẹ́rí kí àwa lágbèrò lágbìmọ̀ à ń dàbí ọgbọ́n pé bá a ṣe da ojú Adélé bolẹ̀ tí a jẹ́ kí a ṣe tí Adélé ò fi lè rìn náà. ẹ fẹ́ pe orí èmi ọba Adédoyinsọ́lá níbi orí bàbá ńlá kú bàbá rẹ ló máa lọ pè níbi tó máa jẹ́rù ọ̀run èmi kọ́. a mọ̀ pé agbára wa ò ní ká àwa náà ní àgbìyànjú ni èmi sì kọ́ ẹni tó mú àbá wa gangan Olúkòsí ni. mo rò pé kò fẹ́ dáa fún yín Lúkòsí olórí ibú yìí wo kì í ṣe ọ̀tún àtàṣepalẹ̀ tó ń gbìmọ̀ rẹ̀ pọ̀ mo ti sọ mú ni Adélé yóò ṣẹ̀ wá ẹ mọ̀jà láàmú àsìkò ẹ̀ dúró. Lúkòsí ẹni tí ń fúrọ́ àmọ́ ìjàlè àgbàlagbà ti ń sáré bọ́mọ ẹ ló bá ń fúrọ́ sóò ní pé ọ̀jàlè. ó déwájú màmá wa pàǹdà. owó tààrẹ yìí bó ṣe rí orí rádaràda orí ẹ̀ bó ṣe ń dán bí kí fún ní kó ẹ̀jẹ̀ kó tayọ nínú ọpọlọ ẹ̀. kábíyèsí ẹ tiẹ̀ dúró náà ṣé kò sí Ògún nílùú yìí ká lọ bẹ́rí àwọn ilé ìsímọ̀ Ògún. èwo ni kí ló ha yín lẹ́nu ẹ sọ̀rọ̀ kí ló ha yín lẹ́nu. ìgbà tẹ́ wá lanu sílẹ̀ kan. ṣé tí bá bọ ẹ̀yin mẹ́ẹ̀ta á dàbí kílẹ̀ lanu kẹ́kọ̀ọ́ sílẹ̀ ó ṣépè fún yín ni ìdùnnú títí wá nídùnnú títí wá lẹ́fẹ̀ẹ́ sọ fún mi kò ní ragbá fún yín. àṣẹ
ẹ bó ṣe lanu bí ẹ ṣe rí. ẹ̀yin olóye mi ò máa sí mood láti ta ẹ̀jẹ̀ sílẹ̀ lọ́tẹ̀ yìí àwọn ilé ìkẹ́ kò sí kankan tí kò wọ́n fẹ́ dà fún ìyálòde ẹ sọ̀rọ̀ ni ẹ̀yin náà ti fẹ́ máa ṣàbòsí. kábíyèsí ẹ má bínú ní oṣù alábòsí ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó sọ mi lẹ́nu gbúyọ̀ sí mi ó jẹ́ agbára mi lọ ní ìmọ̀ tó yẹ kí n wí. àbọ̀ wa bá lọ̀rọ̀ tí yín. Imagine ṣé àwọn tafẹ́jọ́ máa ṣèlú lélẹ́yìn ẹ ń ṣeré o ẹ ń ṣeré gidi they play my fans. àwọn àgbáyà ìbànújẹ́ oníjẹkújẹ ẹ̀yin ọmọ ogun mi dà. ọmọ o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ẹ lọ kó àwọn àgbàyà játijàti ẹ lọ kó wọn dà sínú túbú fún mi kí n tó ṣèdájọ́ wọn. olúwa mi ẹ mọ. ẹ̀yin olóyè ó súnmọ́ pé ẹ ti di olóyè àná. ó wá farajọ pé ẹ ti tẹ́ láàfin. ní báyìí ẹ forward once sínú túbú. wọ́n ní kẹrìnrìn ògo wọnú túbú lọ. ẹ̀rìn ògo wọnú túbú lọ. very dark man ní ó bọ̀ yín dá sí. ẹ forward once sínú túbú. mo ní kẹ́ kóra yín kúrò lẹ́wọ̀n lọ. pẹ̀lú tọ́ṣọ̀. kábíyèsí o ọba Adédoyin Sọlá ọmọ gbẹ̀rí Olúmọláyé mọ̀ kí n ó pe màmá mi ọjọ́ kèé ní ọjọ́ ní jẹ́ ebi bóbìnrin bá ṣe mọ̀ tán mo ní wọn fi ìdárò bọnu ìbáyọ olóbùúrò ló kúkú ṣera ẹ tẹ́lẹ̀ olóbùúrò ní kẹ́lí mọ́rin ìdè bàbá ẹ̀yìn lọ ọmọ olúwa Arsenal would have been a better option. Man U ló dáa. àwọn náà bí. wàrà ilé ẹ ó yọ. Man U ló wà. If you use your map, you will know my house. But wọ́n jẹ́ kí tètè máa wá láti lè kí n máa wá Uber káàkiri by this time. Can you imagine? Just use your map. wà á bí bébí má ṣe bẹ́ẹ̀ wà á nà kí ló ṣẹlẹ̀ náà. afa bébí. sáàkì o àtẹ̀ní káwákì yín láàfin ni. ẹ dúró orí adé o àwọn ẹ̀sọ́ yín dà. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Kí ló dé tẹ̀ ń ṣe rádaràdà? Ẹ ti máa tó ju gbogbo nǹkan báyìí lọ. ẹ fi sílẹ̀ sórí maturity yẹn òun la fẹ́ fi yẹn sìn. ṣó mọ̀ pé wọ́n ní téèyàn bá ń lọ sí Ẹdẹ kó má bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ o torí wípé tó bá bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ kò ní rẹ́dẹ̀ dé sí bébì òṣì ló ń ṣe ayé ẹ̀ ti làbà. Ẹ̀yin ilẹ̀ ń ṣe wèrè ẹ̀rí ní ẹ̀ fúnra yín lọ́rọ̀ sọ ẹ̀rá parí ẹ̀rí funfun ẹ̀ wọ́n ń gbọ́rọ̀ ẹnu ara yín ẹ̀ ń ṣòṣì. ó mọ̀ pé olóhùn fẹ́ jáde lé ó padà jẹ́ olórí àwọn tó ń ṣẹ̀sìn. pẹpẹ yóò Adéléọlá. bẹ́ẹ̀ l'Adéléọlá. tọ́lá bá tọ́ ọ̀la ló tú òun l'Adéléọlá. má wọrí o rí bí láìpẹ́ bó ṣe dojú bí ẹsẹ̀ dé lọ ẹsẹ̀ ju ẹsẹ̀ girama mi dúró àwọn tó máa ń ṣèdí yẹn ṣé wọn lè ṣe ẹsẹ̀ náà ni. oyè sí wa léwa èmi ní hope ẹ̀yin lẹ ẹ̀rí nǹkan tẹ́ ń mú láàárọ̀ mọ́lẹ̀ ẹ̀yin lẹ ní tó bá ń ṣe olórí burúkú bá tí ò mọ́lé ló yẹ kí n máa wá ló yẹ kí n máa fẹsẹ̀ ẹni káàkiri ayé yìí ti bàjẹ́ oṣù tẹ̀ ní wàá padà. ọ̀la ò lè tọ́lá bá tún dé ọ̀la ló bá tún kù bébì. bébì ayé ẹ̀ fẹ́ bàjẹ́ olórí burúkú olóṣù tẹ̀rí nǹkan tẹ̀ ṣe ayé yìí ṣe máa bàjẹ́ ní àárọ̀. bébì ò lè lọ stop playing. Jọba ṣe ọ̀rẹ́ yẹn. Oníjẹ́ o bó ṣe wà yẹn. Oníjẹ́ oní òpó ọmọọba ni mí. Má lè jáde lé yẹn. Oníjẹ́ yìí. Baby, you've learned in a hard way. olóbùkún sẹ́tà ọmọ tó bá wà ní kí fẹ́ sún àìlẹ́ ni o wá ní òun fẹ́ jáde eré wèrè. àwọn sẹ́tà ọmọ yìí wà ní adéré pa ojú wèrè bó. Adéṣẹwà, kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́ tó kárí bọnú?
Kò sí nǹkan kan mú wa òkè. O ti máa fún mi pé kò sí nǹkan kan. Ìwọ tí mo mọ̀ lánàá kó tó dòní. Olóyìnbó sọ pé problem share, problem solve. So jẹ́ kí n mọ tó bá ń ṣe ẹ̀ka mọ tá lò sí. Màámi, bá sọ fún yín pé inú mi dùn, irọ́ ni mò ń pa. Màámi, kí ló ń dùn mí nínú gangan? Ẹ sọ fún mi, ṣáyọ̀ kí n bá mi rọ̀rọ̀ mi ni. Màámi, inú mi ò dùn o. Ṣé látìgbà tí mi ti rí oyè adélé yẹn jẹ báyìí, kò sí nǹkan kan tó ń dùn nínú mi mọ́ láti gbà yẹn. In fact, ìgbà mi ti bá jókòó báyìí, ti bá rò lọ, ti bá rò bọ̀, ó máa dàbí kíkan para mi dànù. Tó bá ń ní. Ọ̀rọ̀ yóò le tó báyìí. Sórí ọ̀rọ̀ Adérìsọ́lá. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tá a ní kó ṣe tó lè wọ làbúrò tí ṣe tó ni. Ṣé kò tí ì ṣe tó ọ̀hún? Gbogbo ohun tá a fẹ́ kó ṣe ní ó padà ṣe. Torí pé ọ̀rọ̀ yìí yé mi jù ọ́ lọ. Ó yé mi jù ọ́ lọ. Èmi tí mo pé bí tẹ fẹ́ bàjá náà nìyẹn, ó yé yín ni. Kí n sọ̀rọ̀ lọ láti èní di next, gbogbo ẹ̀ ló ti yé yín. Kò sí wàhálà. Torí ẹ̀ mo ṣe rọra dájú kò mí. Torí mo ti mọ̀ pé nǹkan tẹ máa sọ náà nìyẹn. Sórí kí n máa rá bàbá báyìí lẹ́lẹ̀. Kí n kúrú mọ́lẹ̀ kí wọ́n wá gun orí mi báyìí. Ní tí ojú mi rí ò lè rí. Mo fi sọ fún ọ pé ó yé mi. Fọkàn balẹ̀. Bá a ṣe fi orí náà ni ó padà rí. Ọkọ mi. Má ronú mọ́ sí gbọ́. Ìkòyí ẹ̀sọ́ ọmọ àdílẹ̀ kò gùn ó tó dé. Èrò gbọ́jọ́ ogun rèé sùnà. Ọmọ ogun burú ẹ̀ kápọ́ lápọ́. Ṣé ò sí? Kó má bàa sí ni ẹyẹ gbé mi. A gbé ọ̀rẹ́ lọ́wọ́ ẹ̀. Ó mà ti ń láàárọ̀ nù. Ṣé bójú ṣe ire ta fi ń jobi lọ́jà ẹ̀dẹ̀? Ìyá Adédoyinṣọ́lá. Kí ló dé tó fẹ́ joyè ọ̀dàlẹ̀? Kò sẹ́ni tẹ́nu orí òdùn ní nǹkan dúdùn. Àbí? Àwọn sódìgbà tá a bá wá sọ ń tá a jọ́sìn tí lè fi jó fún gbogbo aráàlú kó tó mà lọ́rọ̀. Mi ì tí ì fẹ́ mẹ́nu lọ ọbẹ̀ ni. Lórí ọ̀rọ̀ tá wà lórí èyí, Adétóhùn ọmọ mi ojoojúmọ́ ni mo fi ń bẹ̀ nínú ilé. Ọmọ yẹn ò lè bọ́ta, kò lè rí fádáfádá bó ṣe wù ládùúgbò. Ṣé lọ́kọ̀ fọmọ mi ṣe yẹ̀yẹ́? Kí nìkan tó dé ṣẹlẹ̀ gangan náà? Ẹ̀yẹ́ gbè mí. Kí ló dé? Ìyá Adétóhùn, ìyá Adéṣẹwà, kí ló dé tẹ́ ẹ̀ Bọ́lá fẹ́ ń tọ́ látọ̀ sí i? Bẹ́ẹ̀ ni, àwa wíta láìwò, ọ̀pẹ sẹ́sẹ́ o, ọmọ rẹ̀ ń wa kún wọnú ilé kò lè jáde kò lè yan fàǹdà. Olómọ tó mọ̀hún tí ò lè rìn jáde kò yan fàǹdà láì jalè. Ẹ wo ẹ dákun torí Ọlọ́run fọlọ́ǹbẹ yìí. Ẹ jẹ́ kọ́mọ mi ó ṣàṣeyọrí àtàṣeyege nípò tó wà yìí. Torí tí ẹ lèmi ń bá káàkiri ẹ fi mí lọ́kàn balẹ̀ mọ́ dààmú ibi tí mo lò. Ó ti dà, ẹ máa bá a ká. Àwọn ibi tẹ́ ẹ bá yàrá já. Bẹ́ẹ̀bù tí ògo ni, bí tòfo ni, ó dìgbà náà nà. Má sọ méjì lọ́rọ̀. Èbúté ògo bíi ti báwo? Èbúté òfo ló máa gúnlẹ̀ sí. Èbúté òfo ni mo sọ fún ẹ yẹ́gbẹ̀mí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Èbúté òfo ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Èbúté òfo ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Èbúté òfo ni. Èbúté òfo. Elédùn àmọ̀kọ̀. Èbúté òfin jẹ́ tọmọ mi Adédoyinṣọ́lá. Àfikà láti ṣe èmi ó yá máa ti ṣe ara rẹ̀. Ìlúà, èbúté òfo yìí jẹ́ tọmọ mi. Èbúté òfo. Mo kọ́ elédùn àbáǹkọ́. Ọba Adédoyinṣọ́lá kábíyèsí gbéra nílẹ̀ òdìdé obìnrin takuntakun tí mọ́ ń ṣiṣẹ́ akin ìmọ̀kínlẹ̀ ajínájára oògùn ọmọ ọ̀sán pọ́n gárígárí o olókùúrò ní kẹ́lí mọ́rìndé bàbá bàbá ẹ̀yìn lọ́mọ òrùnà akán àtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n akínlá anikẹ́ni mọ́rìndé rákọjá wọ́n ní kí ní bẹ́ẹ̀ lóde bàbá tẹ̀yìn kìkì wọ àti jíjìn ẹrù oògùn wọ́n ní ẹ máa fi ìwọ kàn mí o ó ní ẹ máa fi ìjìnì kàn mí ó ní ẹjẹ́ lówó ẹjẹ́ ikú ti ká mi òròlú omi pọ́ ọjọ́ ká ó ní kókó. Ẹ̀yin tèmi, ẹ̀yin akíkanjú obìnrin,
bí mo ṣe fẹ́ kẹ́ rí gangan nìyẹn. Mo fẹ́ kí wọ́n mọ̀ pé what a man can do, a woman can do better. That is the way to ọ̀tún. Kábíyèsí. Òsì. Kábíyèsí o. Àṣìpà. Kábíyèsí o. Ìyálọ́jà. Kábíyèsí o. Balógun ọ̀rẹ́ tèmi. Kábíyèsí. I program. Protocol duly observed. Ẹ ṣé gan ni. You all look so beautiful. Thank you, Kábíyèsí. Now, mo fẹ́ kí a bẹ̀rẹ̀ iṣẹ́. Mo fẹ́ kẹ́ jẹ́ kí àwọn ọ̀bàyéjẹ́ alátẹnujẹ, àwọn ìkà àgbàyà tó kún má kó amọ̀nà wọn má lọ.